Don't know Tolu. Just way. Why? You're asking me why? I said, this is a mommy talking. You don't query me. I didn't say why. I said where. Okay. What did you do? You know? You want to go? You were there. I'm not there. Eh? I said I'm not showing. You are not showing care. Tolu and me. Careful. You must showing This China of the water. China. I'm still not there. Eh? Are you sure? Okay. I'm only showing half. This they're showing TV. No, Tolu and me. Hello. Tolu and me. Tolu and me. Yes. Tolu and me need your Friday. Ghanaians. Do you know who gave you Ghanaians? One of the grandparents. One of the grandparents. One of the grandparents. No, great grandparents. Ló fún ẹ o. Bàbá tó bí ìyá bàbá ẹ̀. Alhaji Imam Okeposu. Òun ló fún ẹ ní Ghanaians. Ó ti rí kékeré mi mo position tó wà báyìí o. Bàbá tó bí Imam ló bí ìyá bàbá ẹ̀. Tolu and me. Stop doing that. Gbogbo aṣọ tó fọ̀ síbí ó ṣe o. Tolu, you really tried. God bless you. Thank you, darling. I love you so much. Yesterday, mo àti máa jí láàárọ̀ mi ní gbogbo aṣọ tí wíìgì tí mo lò láti bí 2 months. Ó kún orí bíbà. Ó bá mi fọ gbẹ. Ó fọ wonders mi gan pàápàá. I can see them. Thank you. God bless you. Gbogbo inú ilé bó ṣe tún lè ṣe. The houses. Tí bá sọ pé wọ́n tún lè ṣe tí ò bá ti jọ ti ṣe lójú wọn láàárọ̀ yìí sí ọmọ mi ó ti change bed sheet mi mo fẹ́ fi àwọn China something wọn kí ni mo lè gbé kámẹ́rà yìí sí lọ ṣe rí ọmọ mi ti tú bẹ́ẹ̀dì mi ṣe ti rí ló fọwọ́ kàn who touch this thing ibi báyìí ló kù ó ti bá mi tẹ́ bẹ́ẹ̀dì mi ṣe ti rí. Tolu, thank you so much. Where is the camera? God bless you. Tí bá ṣe pọ̀ mọ́ mi tún lè ṣe àwọn èèyàn bóyá wọn kì í rí ni. Tí bá kó aṣọ, tí bá fẹ́ wọ aṣọ ẹyọ kan báyìí, mo lè kó aṣọ 20 sórí ibẹ̀ yẹn. I'll be checking. Kò ní sọ̀rọ̀. Welcome. Good day. Happy Friday. Mo ti wo fíìmù oṣù mi. Mo ní kí jẹ́ ká lọ ṣe ìkọ́tà fẹ́ ṣe. Ó ti yé. Thank you. God bless you, darling. I love you so much. Ọmọ agbọ́nràn sí ẹlẹ́nu. Okay, only 12. Okay, jẹ́ ká jó 12. Okay, then wá bí gbé kámẹ́rà yìí sí. I want to take my bomb for Friday. Oh yeah, 12. Jẹ́ kí n fi àwọn China sí tó wà bí báyìí. Eléyìí. Only China like kan tí mo rà ń bí báyìí ńjọ́ yẹn. This also no, Ajomo me is from Canada. This is China light. You can see? Tolu and me. Yes. This thing need the battery. Come and put battery. You can see China. See? You can see? Tolu and me, do we have battery? Yeah, we have microphones. So do you have microphones? Yes. Okay. We have to put battery on this China light. Àwọn tó ń stretch ọwọ́ sínú system ẹ jẹ́ bá wá gé ọwọ́ wàràwàrà. Ó yá kọ fífi 60. Ó yá fi tú ẹ sí. Take your money tú ẹ. Bí nǹkan sí ní mood ni. Yóò sí mood.
Tolu. Me, the camera, I mean, stand the uncle, stand the ojú palẹ̀ mo kò lẹ̀. Check your body low. Tẹ́ bá ti pè mí mo ń jẹ. Mo dá yín lóhùn. Come on, dance, don't story one me. Please, stand. See, you pause it. I post it? Hey, Google, play. Play. Come and dance with me, Joe. Love my beautiful evangelist. God bless you all. God bless you all. 12, you know, Get tickets now for Piece by Piece, the greatest lineup ever assembled. she got to tell people like you. She know we want to. We feel love for more. Hell yeah. Piece by Piece. We are going to 12 for you again. Chris Daniel, ma fún mi. Chris Daniel. Yeah, I'm so basti. I can't stop laughing. Wọ́n lọ́wọ́ nínú system. Wọ́n máa ní kó máa dà wọ́n àtàbà fẹ́ràn ṣe wá ní kó máa ránṣọ fún wa. Tó o bá gbá àwọn èèyàn, kẹ́ gbé àwọn babaláwo wá síbí. Ṣé lówó tẹ́ máa ná? Tẹ́ bá talẹ̀ fraud. Ẹ má gbàgbé police Nigeria. What I do with my life. If you don't like, I'm with Fatima. What I do with my money. If I go broke, I go continue. I don't go broke, sir. So don't worry about me, worry about your airline. Underrated, but I still got shit out to go shop. You see, I get money by the day. Yeah, lots of work. Yeah, logic. But go, let's go. You know, see waiting. Ìyàwó K1 go. Who is this? Is it Chris or something? Who is this? No, excuse me. Then you can't comment the rubbish in Liba. Excuse me, please. Oh my God. Me reading that I'm over go. Don't come and give me one of the reading glasses. Okay, I'll see one. Don't comment that in here. Don't provoke me, please. If I'm happy, I'm doing my thing, just leave me. Any Friday. Okay. Any Friday, Barika Jimo. Barika Jimo, gbogbo ẹ̀yin Muslim brothers and sisters, ẹ̀yin in-laws wa. I mean, in-laws me. Me, you understand what to call? Honey, you no get enemy, Joe. Ìyàwó K1 gogo. Me, say ìyàwó K1. Point of correction. Correct yourself before I block you off. I'm not K1 law. I mean, wife. Please, for God's sake. I'm not. I mean it. Please, stop doing that. Please, I'm not joking. Please, don't call me with... no, please, for God's sake, I'm begging you. In the name of God, correct it now before I block you. I won't block you because you say another thing. Because I'm totally... Don't block my way. And don't stop doing nonsense to me. Ṣé ẹ̀yin ojú yín fọ́ ni? Don't tell me that. I don't need to. Okay, delete it now. I don't want to block you, please, for God's sake. Ẹyẹ mú mi ṣeré. I'm more than that. Láti kọjá bẹ́ẹ̀ yẹn. Láti kọjá gbogbo ibi tá wà ń sìn. Ibi tí àwọn èèyàn wà yẹn. Láti kọjá bẹ́ẹ̀ yẹn. Please. Tí o bá fẹ́ rìnrìn, let us just àwọn olówó Nàìjíríà gan mélòó ni gbogbo obìnrin tí wà sí ti fẹ́ rí mélòó ni ẹ má jẹ́ ń gbẹ́nu ẹ̀ sọ́nà I want to neglect please don't divert me please for God's sake. Mo máa ń like show kí lórúkọ yìí. Bísí ó ga ọ́n. Jẹ́ ní ti ẹ̀ ṣe ẹ̀kọ́ ó ti lọ ṣá mo dẹ̀ fẹ́ ṣe Bísí yẹn má dẹ̀ wá wò later. It's gone for now.
nobody ní ayé yìí tó máa fẹ́ problem fún ẹ. Kò sẹ́ni tó máa fẹ́ ní ayé yìí. Bisi is your friend now, abi. Bisi is my daughter. Ọmọ ló jẹ́ fún mi, ìṣẹ́gbẹ́ Bisi. So you are calling me, you are challenging my authority. I don't want to mention your name. Are you stupid? Who are you, by the way? Now you are asking me, maybe Bisi now is my friend. You crazy or something? You are not the same you know sọ pé Wàsíù ìyàwó Wàsíù Gògó ó ṣí eré ní. Ó yá, mo ṣe sí kànga ní orúkọ bàbá tí ọmọ àti ẹ̀mí mọ́. Go with your bad energy. Ó ní ṣan tó dájẹ́. I remember when kí lorúkọ ẹ̀ Lizzy, èmi ò bú Lizzy o. Ṣé ti yé bẹ́ẹ̀ yẹn? But ọ̀rọ̀ crime, we are talking èmi. Ṣé mọ̀ pé crime fighter la wá? We are crime fighter. Ṣé ti yé? We are crime fighter. Because I don't have time for I don't have time for those bullshit. Ṣé ti yé? Mi ò ní àyè fún ẹjọ́ wẹ́wẹ́. Crime fighter la wá. Ṣé ti yé bẹ́ẹ̀? Because téèyàn bá ti parọ́ mọ́ mi àbí tó bá sọ nǹkan tí mi bá ṣe mọ́ mi, ní táwọn gan bá ṣe gangan, I'll bring it out. You understand? Crime fighter la wá. Okay? Bisi, èmi á jẹ́ ọ̀rẹ́ Bisi. Do you know my age? Kékeré ni Bisi máa gbà lọ́wọ́ first born mi. Kì í dẹ̀ ṣe pé mi ò ń ṣẹgbẹ́ Bisi. Ó ti yé, ọmọ ló máa jẹ́ fún mi. Tá bá wá sí orí Facebook ta di lebla. But nǹkan tó ń ṣe ní lọ́wọ́lọ́wọ́ ń sìn, Bisi ò jẹ̀bi. Because I remember nígbà tí Bisi jáde tó ń ṣe ìpè burúkú fún ọmọ rẹ̀, ó máa dárúkọ ọmọ rẹ̀ báyìí, àbí ó máa dárúkọ ọ̀tá ọmọ mi báyìí tó máa ṣépè. Lizzy ló gbéṣẹ́ fún. Lizzy àti ìyàwó K1 tí ó lóun Fatia yẹn. Ìyàwó Fatia tún pè sórí live chat. Nísìnyí ṣe bóun lónìí nìyẹn. Mo kàn fẹ́ kí Bisi tú àṣírí Lizzy dáadáa ni. Kí Bisi kó tú àṣírí Lizzy. Ṣó ti yé? Kí Bisi kó tú àṣírí Lizzy. That is it. Mo ti sọ pé owó tí Lizzy tó sọ pé oògùn tó ló ń ṣe yẹn òun ló ti sì. Bàbá lábúlé wọn yẹn òun ló set ọmọ yẹn síbẹ̀. Wọ́n máa gbowó lọ́wọ́ ẹ̀. Lára owó tó bá gbà náà lọ́wọ́ ẹ̀, owó tó bá fún ọmọ yẹn, ọwọ́ ọmọ yẹn ló máa ti gba owó ló máa láwọn babaláwo fẹ́ gbowó. Owó yẹn ló máa tún padà systematically dá padà fọ́mọ yẹn. Ọmọ àtọ́ lòun ti ń bá ṣiṣẹ́ látọ̀dún yìí tó dẹ̀ ló máa san 100,000 every month. Nígbà tí Lizzy kọ́kọ́ dé, ọdún ògbà tí Lizzy ti wá nígbà yẹn. Lizzy kó tó di pé Lizzy wá declare pé mo máa san salary fún àwọn èèyàn lórí media pé òun wá èèyàn tó máa san 100,000 fún lóṣù. Àwọn Nigeria government wọ́n san 35,000. Lizzy dẹ̀ wá sórí social media ó lóun máa san 100,000. Àwọn ìjọba ò rí nǹkan kan ò but àwọn tó dẹ̀ wà lẹ́yìn ẹ̀ náà ẹni tó ń fún lówó ń gbà yẹn náà lára àwọn government ni. Àwọn tó ti lọ sí power àtàwọn tó wà pa ló ń fún Lizzy lówó ń gbà yẹn náà tó sọ pé okay lọ sórí media yẹn wọ́n fẹ́ kó lọ mount ibẹ̀ yẹn pa. Ló fi ń sọ fún pé òun máa fún wọn ní 100,000. Mo dẹ̀ mọ ọ̀rọ̀ tí mo sọ ń gbà yẹn tó touch wọn. Mo mọ̀ Lizzy àwọn ẹni tó wá kò rí anybody àwọn tó rí bíi threat lórí media yìí. Ó ti yé kò sẹ́ni tó rí bíi threat jù lórí media yìí ju èmi. Gbogbo àwọn tó kó mọ̀ pé òun lè easily maneuver kó dẹ̀ manipulate wọn. He get their attention because they love money so much. Wọn ò fẹ́ mọ bí owó náà ṣe ń bọ̀. Ṣó ti yé bẹ́ẹ̀ yẹn. So mo mọṣẹ́ tèmi ṣe. Mo mọ àwọn tí mo ta sí roughly tó fi wá gba iṣẹ́. Mo ta sí wọn kò ṣe pé mo mọ̀ ta kò ṣe pé mo fẹ́ wọ́ wọn but mo ta sí wọn torí pé wọ́n ṣèkà fún mi náà. Mo dẹ̀ rí pé wọ́n support àwọn tó bá ṣèkà fún mi. Mo ta sí wọn roughly. Ó dẹ̀ gbaṣẹ́ náà. Ó wá sórí media. Ó mú Bisi mọ́ra. Torí that time yẹn Bisi gbogbo àwọn tó ti máa ń ṣèkà fún Bisi. Kò sẹ́ni tó máa ń gbèjà ẹ. Èmi ni máa ń jáde fún Bisi. Èmi ni máa ń gbèjà ẹ. Eléyìí tó ń ṣe fún yín ni. Ọjọ́ tí wọ́n dẹ̀ ṣèkà fún yẹn. Bisi fúnra rẹ̀. Àmì Lizzy tó ń ṣiṣẹ́ fún kò jáde kó sọ pé nǹkan báyìí ni. In tó sọ lọ́jọ́ tí mo wo ṣáàtì tó lọ́jọ́ tó ń lọ Bisi náà ṣàníṣàkúṣà. In tó sọ fún Bisi ni wípé ó ń lẹ́ẹ̀ni tó bá lẹ́ẹ̀ni hardway ó máa gbọ́n. Ó ló ń lẹ́ẹ̀ni lọ́wọ́ ni tó bá lẹ́ẹ̀ni hardway ó ló máa gbọ́n. For you to know ó wá di lẹ́ẹ̀ni tí n bá fẹ́ sọ̀rọ̀ Lizzy ọmọ yẹn bó ṣe ṣépè fọmọ mi tó ó pẹ̀lú nǹkan tí ìgbà tí mo ti wá rí ńgbà yẹn tó gbaṣẹ́ yẹn tó mú ọmọ mi mẹ́nu seriously ṣó ti yé mo mọ̀ pé ọjọ́ òní máa wáyé gbogbo tó ń ṣẹlẹ̀ mo mọ̀ pé ó sì máa wáyé bákan ló ṣe máa wá but òun ò gbúdọ̀ ṣe nísìnyí pé kó lóun má every gbogbo àṣírí tí Lizzy bá ní lọ́wọ́ ẹ̀ ní kó tú pátá because from beginning
ṣe ni Bísí Lizzy kan wà mú mọ́lẹ̀ gbogbo àwọn tó bá máa takora wọn yẹn wọ́n bọ́n ṣe ní kò ṣe nìyẹn o bọ́n ṣe play game yẹn gbogbo àwọn tó máa rò pé wọ́n máa ń tí wọ́n lè gang against ẹ̀ later wọ́n máa ní kó ṣe báyìí kó ṣe báyìí kó ṣe báyìí ṣé ti yẹ bẹ́ẹ̀ yẹn so Lizzy she was sent on this media so èèyàn tí ó dẹ̀ palẹ̀ ní wà after nsìn ebú tó bá ń bú àwọn àṣírí tó bá ní tó máa back up wípé ṣe mọ̀ pé Bísí ọmọ sọ pé àṣàmẹ́gun ní Bísí àbí ó lóun alápàtà ó ní alápàtà máa ń nídìí àṣàmẹ́gun ṣó ti yé àṣàmẹ́gun ló pè alápàtà kí dẹ̀ lè ní pe Lizzy kí ni mo pe Bísí kí ni mo pe Lizzy nínú fídíò tí mo post sórí ibẹ̀ yẹn tó ti ṣe no mi ò fẹ́ mẹ́ni tó pa fún but tí wọn bá ti investigate ẹ̀ kí ni wọ́n investigate ọ̀dà sí àmọ́ pé wọ́n máa investigate àwọn kan wọn kì í investigate àwọn kan ní Nàìjíríà but who is Bísí àwọn ta ni godfather ta ni godmother àwọn wo ló ń support ẹ̀ ta Bísí mo ní who is Bísí who is Lizzy Lizzy yìnbọn fáwọn èèyàn lórí ó yìnbọn fún èèyàn lórí wọ́n yìnbọn lábẹ́ rúfẹ́ ẹ̀rí tó máa ń so ọmọkọ ẹni tó máa kúnlẹ̀ fún ó lè ti ṣe nǹkan ọkọ ẹ̀yẹn ò gbúdọ̀ lọ tẹ́tọ́ ọkọ ẹ̀ náà bá lọ kàṣàlá máa bọ́ọ̀sì lọ́jọ́ tó wà tọkọ ẹ̀ bá jà gbogbo àgbáyé ló máa mọ nǹkan tó ń ṣètìlẹ́ fi jóná everybody gbogbo media wọ́n máa stand still lórí case wọn because partner in crime ni wọ́n o Lizzy ti tọwọ́ ọkọ ẹ̀ bọ́ṣọ̀lọ̀ ó yọ ọkọ ẹ̀ náà dẹ̀ ló tọwọ́ ẹ̀ bọ́ṣọ̀lọ̀ but most of them àwọn méjèèjì partner in crime ni wọ́n two cannot work together except they are in agreement bó ṣe ń ṣe tó máa ń kúnlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ á ló fi ìkúnlẹ̀ gbóúnjẹ fọ́kọ agbogbo tọkọ ẹ̀ bá ṣe ó máa bá lára mu kò love ẹ̀ kì í ṣe love àṣírí ẹ̀ gbúdọ̀ tú ni àṣírí ẹ̀ kò gbúdọ̀ tú Lizzy máa ń sọ nǹkan kan pé kò sílẹ̀ tí ò lè kò sílẹ̀ tí òun ò lè lọ káṣínú má tú mo dẹ̀ gbàdúrà fún Lizzy Anjorin gbogbo ohun tó bá ṣe nínú ayé tí ò dára may Almighty expose it síta tẹ́mi bá ń ṣe nǹkan kan tí ò dáa tí mo ń cover tí mo ń pretend fáwọn èèyàn Lord don't cover me expose me tí bá ń ṣe nǹkan tí ò dáa tí mo wá ń pera mi ní nǹkan tó dáa lójú aráyé Father Lord please don't cover it expose me if I'm doing bad thing and I'm pretending to the whole world or pretending to people. Father, expose me. But Lizzy Anjorin, Daddy, I pray to you again that whatever Lizzy is doing to people that is not good, all the people she have killed, oh Lord, expose her. The darkness don't tọ́jú gbogbo ẹrù òkùnkùn àti iṣẹ́ burúkú tó ń ṣe gbìn sí Ọlọ́run tú gbogbo ẹ̀ pátápátá má jẹ́ ká ṣì wọ́n bò. Those who are supporting Lizzy for doing evil to people in society all together expose them, slay them. No, ó ní kò sí repentance, ó ní no forgiveness ní kingdom Ọlọ́run go ní forgive ẹ̀. Bísí ò gbúdọ̀ cover ẹnu ẹ̀ torí tó bá cover ẹnu ẹ̀ by the time tó máa padà wá fún ẹ ó ní mọ̀ pé òun ló ń ṣe ẹ́ ó lè nìkan lọ assassinate ẹ̀. Say it once and for all, okay? Má sọ pé níbi kan ò ní débẹ̀ dé everywhere every angle tó ti kọ́kọ́ sọ ní àkọ́kọ́ bó ṣe ń bẹ̀ẹ́ káàkiri tẹ́ máa flag gbogbo show èèyàn I know it bó ṣe máa bẹ̀ẹ́ gbogbo tó bá ti sọ owó tó gbà lọ́wọ́ ẹ̀ 2 million tó ló fi ṣògùn yẹn òun náà ló ń gbà lọ́wọ́ ẹ̀ àwọn alájàlẹ̀ connection òun ló ń gbà lọ́wọ́ ẹ̀ àti ọdún tó ti wà pẹ̀lú ẹ̀ ó ní 2 million péré ni ó tún wá ló fẹ́ dáwó náà padà fún ẹ̀ wá wo nǹkan tí Lizzy sọ wọ́n post ẹ̀ sórí platform mi wọ́n suggest ẹ̀ sórí page mi kan tí mo you know mo wá rí torí mo ti block ẹ̀ lórí gbogbo page mi tó wà relevant mo wá rí mi tó ti ń sọ̀rọ̀ pé gbogbo wọn pátápátá pé blackmailer ni wọ́n pé wọ́n máa ń gbowó pé their auto pé owó òun ni wọ́n wà after Lizzy ń pa irọ́ ó bá pa irọ́ mọ́ yín èmi ò bèrè owó lọ́wọ́ Lizzy ò dẹ̀ fún mi ní ṣì ń gbárí ó gbé síta pé èmi bèrè owó lọ́wọ́ òun Lizzy tí mo gbé container nígbà tí mo gbé mo send mọ́tò wò sí Nàìjíríà ń gbà yẹn so mo wá ní mo ní àwọn so mi ìfẹ́ ta mọ́tò yẹn ní port gbà tó ti ń pè mí tó ti máa ń bá mi sọ̀rọ̀ tí mo ti forgive ńgbà yẹn tó pé gbogbo ayé fẹ́ jẹ Lizzy tán èmi mo wá gbálẹ̀ lọ́wọ́ everybody ọjọ́ tí mo gbálẹ̀ tán ó kàn cross lọ sọ́dọ̀ bó ṣe ní kó ṣe nìyẹn ó kàn cross lọ sọ́dọ̀ Esabod ṣó ti yé bẹ́ẹ̀ Esabod wá padà jùjọ kò sí nǹkan tó lè ṣe fún mi láyé tí mo lè ọjọ́ kan mo sùn mo tún gbàdúrà fún bí mo ṣe gbàdúrà fún tọjọ́ kejì ló jáde ló wá ń ṣe àdàbí ló ń lu orúkọ ọmọ mi kì í ṣe orúkọ ọmọ tèmi ó ń lu orúkọ ọmọ ẹ̀ yẹn ìbàjẹ́ bébí ìbàjẹ́ nítìn ó ń lu orúkọ ọmọ ẹ̀ sínú èpè tó ń ṣe èpè fún èmi dẹ̀ gbàdúrà fún ní ọ̀sán ọjọ́ náà mo sùn lọ́sàn báyìí ni mo tají ni mo pray fún ó ń gbà tó fẹ́ ṣe àdàbí ó mú orúkọ ọmọ mi mọ́ so Bísí kò sí forgiveness ní kingdom wọn o kí n sọ fún ẹ dáadáa kò dẹ̀ ń ṣòun nìkan ló ń ṣiṣẹ́ ó máa finish up kò sí nǹkan tó máa ṣẹlẹ̀
say whatever you want to say. Ó ti gbọ́ mo ti rí àwọn kan tó sọ̀rọ̀ do. Sọ tẹnu ẹ. Ó ti gbọ́ wọn kì í tó torí gbígbó pa já gan. Wọ́n torí kíkan ká pa àgbò. Wọ́n torí kiri kan kewérewère kan pò búkọ. Ṣó ti yé bọ́n ṣe máa ń pè ní ìjọba wọn lọ́hùn nìyẹn. Ṣó ti yé speak out. Má bò Lizzy. Tú àṣírí ẹ̀ pátápátá. Lizzy, she's evil. She has been in that business of evil for long. And they are paying her for that being an evil person. Anybody patronize a go evil ni person, you know. Ẹ jọ̀ọ́. Call a spade. Ẹgbọ́. Àwọn wọ́n kéèsì kan tí mo sọ lẹ́nu ọjọ́ mẹ́ta. Owó Lizzy. Àtàwọn kan ló wà ńbẹ̀. Lizzy. Lizzy a máa ní wọ́n borúkọ ńjẹ́. Lizzy to was Canada. Lizzy came to Canada. And she was accused at the airport of this Canada 2018. Visa tó lò fraud ni ike oníkan náà fi kọ́. Everything ticket ẹ̀ ike oníkan náà fi kọ́. Ohun àtẹni tó ṣe visa yẹn fún wọn tó wá ní issue. Bóyá ló fẹ́ nìyẹn ní ìṣirò tán máa fi sanwó fún wọn níbẹ̀ yẹn. Ẹni yẹn tún jáde wá ó tún wá pariwo ńgbà pé nǹkan kan ò gbúdọ̀ ṣe òun o Lizzy wà after òun o. Lizzy ayé assassin ó ń ṣe pẹ̀lú àwọn killer. Lizzy ń pa èèyàn. Lizzy sọ gbogbo àṣírí ẹ̀ ṣó pé ńgbà tó kọ́kọ́ jáde ó dárúkọ ọmọ mi dáadáa ló máa ní kó máa wò pé dáadáa ṣó ti gbàgbé so mo ti forgive ẹ ṣùgbọ́n nísìn a dẹ̀ ti gbàdúrà pé ní camp of the enemy kò ní settle ó ti yé kó lè mọ̀ pé Lizzy gangan ó níwọ̀ ọ̀tá Lizzy gangan ọ̀tá ẹni kò ń ṣọ̀rẹ́ from beginning ó kàn rí ẹ pé ẹnu ẹ gbó ṣáṣá and you are not afraid, you are fearless tó ṣe wá bá ẹ ló dẹ̀ ń fún ẹ ní token so that wà lè help gbogbo àwọn tó fẹ́ attack ṣó ti yé ṣó mọ̀ pé ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn iṣẹ́ mi ló kọ́kọ́ ṣe kó tó ta anybody iṣẹ́ tèmi ló kọ́kọ́ ṣe ṣó mọ̀ pé gbogbo yín ni mo ṣe dáadáa fún ó fọmọ mi ń gift rí o nígbà tọmọ yẹn ṣe birthday gan mo máa ń fọmọ ní gift máa ní kó gbà kó ṣe kó tọrọ lọ́wọ́ mi o because nígbà tí mo kọ́kọ́ dé sórí social media bíbá everybody against me ìwọ nìkan ló dúró ló fẹ́ support me and I told you then don't support me because you know you won't understand my story. I want to tell my story myself torí mi ní fẹ́ kó dọ́nà káwọn nìkan máa play lórí intelligent mi ṣé ti yé torí ẹ̀mí lè gbàgbé ìwọ nìkan lórí gbogbo social media yìí ló sọ pé ìwọ náà lè ló máa ń fún mi ní information mo ti play voice note ẹ̀rí gan one of your voice note I have your voice note here but nítorí ṣe yẹn mi ò kàn tẹ̀ bí ẹ̀ṣẹ̀ because you are telling me then pé kí n wà careful nǹkan tó ń plan against me lélẹ̀ you do that for me so that's why every time tó bá fẹ́ ba yí ẹ jẹ́ kódà kó má bú mi I mean kódà kó má wà in good time pẹ̀lú kódà kó má bú mi I still come out for you and come and defend you ìgbà tó ń dá ICT sí ẹ lójú I came out mo ṣépè fún wọn mo pe ìjọba àgbáyé gan lórí ọ̀rọ̀ ẹ understand it nígbà tí eléyìí tó ṣẹlẹ̀ nìkan náà ni and for that tó bá wò mí gan àwọn girls yẹn ọmọ yẹn ó yẹ kí n máa support ẹ o torí kò bomi rí face to face ìyẹn tó nù ẹ yẹn bọ́n torí pé ó ṣe fún ẹ mi ò support ẹ o mi ò kí ń ta sí tó bá ta sí mi ò kí ń fẹ́ comment sí kíní ẹ mo máa ń celebrate ó dẹ̀ máa ń celebrate mi lọ́jọ́ birthday mi ìyẹn tó ṣá ẹ tẹ́jọ́ jà yẹn nítorí Lizzy ṣé o mọ̀ wípé mi comment mo ṣe ń suggest sí mi this year láti ìgbà tó yọ̀rọ̀ yẹn tiẹ̀lẹ̀ mi ò comment lórí platform ẹ̀ mọ́ yes mi ò like ẹ o fún nǹkan tó ṣe fọ́mọ mi ò but mi lè gbàgbé nǹkan tó tún ṣe rí tó dáa torí bẹ́ẹ̀ Lizzy she's a great enemy she lie against people pé òun kówó fún àwọn èèyàn pé owó òun wà after ó dẹ̀ ló lọ bá wọn Lizzy will see for your help after helping Lizzy she will come for you and start lying against you irọ́ ọ̀dà mi ò bá Esabod mi ni mo fẹ́ bá mi ni mo fẹ́ but Esabod nígbà tí ó lọ sọ́dọ̀ Esabod náà you know what tó ló believe nígbà yẹn Esabod èrò pọ̀ lọ́dọ̀ ẹ̀ òun dẹ̀ ni wọ́n ti gbé jáde Nàìjíríà tó ti gbọ́wọ́ ẹ̀ sókè pé kó máa attack mi you understand me so ó lọ sọ́dọ̀ Esabod deliberately kì í ṣe pé láìkẹ́ Esabod náà nítorí pé ó believe pé sẹ́mi ń kọ́ o kò sí ìwọ tó ṣe fún ó fẹ́ kó gba ní ojú mi ṣó ti yé lára àwọn tó máa ní kó máa bú tó bá ti ń bú ẹ ó máa wà lábẹ́ sísẹ̀mù bẹ́ẹ̀ pẹ̀lú àwọn wèrè tó ń tẹ̀lé àtàwọn tó máa gbé pa tó bá yá a máa ní kó máa comment ṣó ti yé Lizzy Esabod fún ní owó £1,000 nígbà tó bímọ owó tó fún Esabod kò pé £500 no euro ni Esabod lóhun fún 1,000 ni wọ́n fún ní owó ọmọ òun dẹ̀ fún Esabod ó sanwó iṣẹ́ fún Esabod bóyá $500 or something owó tí Esabod sì fún ó sì pọ̀jù títí ẹ̀ lọ ó sì jáde ó sì ń gbé jáde tó bá fún ẹ ní 50,000 á pè fún ẹ ní $1,000 kò fún mi lówó rí mi dẹ̀gbẹ̀ owó lọ́wọ́ ẹ̀ rí Lizzy Anjorin gbé jáde báyìí ó wá ń kọ́ ó wá ní Auto-Bola béèrè owó lọ́wọ́ òun èmi Bọ́lá Fọláṣadé ọjọ́ tí mo bá sọ̀rọ̀ yẹn ní nǹkan tó gbé jáde wọ̀sọ̀ ọjọ́ tí
ọlọ́kọ̀ òun ní car lot ní Lekki mo wá ní mọ́tò tó dé níjọ́ yẹn mo ní mi ò dẹ̀ fẹ́ ta mọ́tò yẹn dànù ní airport ní seaport because ní seaport wọ́n máa ná nínàkúnà wọn ò dẹ̀ ní mi ní jèrè tó wù mí mo ní so for that mo wá pè mo ní lísì ọlọ́pàá ẹni kápọ̀ ṣé wọ́n lè kó mọ́tò yẹn sọ́dọ̀ ọkọ ẹ̀ kó bá wa ta lórí no òun máa ń nǹkan tó máa ṣe ń sìn ní pé òun máa pe àwọn boys kan kó pè mí ipe no pé àwọn yẹn ló máa bá mi ta ó fẹ́ fi sọ́wọ́ àwọn fraudsters mo wá wí pé ìwọ ọlọ́ ilé ìdìmọ̀ àrígbọ́ mo wá wí pé ìwọ apart from physical tí n bá rí tí mo size up spiritually náà Ọlọ́run máa fi lísì wọ̀n mi lísì she's evil ó lè ní lísì a máa gbá ẹ a máa jà ẹ ló lè wọ ló máa ṣe favour fún wa tó máa níwọ á lòun lòun ṣe favour fún ẹ normally gbogbo iṣẹ́ tó ṣe tó lóhun tó ní gbogbo owó tó fún ẹ kò tí ì pé 2,000 kò pé 2 million naira ní Nàìjíríà ó ní láti ọdún kan ní Nàìjíríà 2 million yẹn kò pé 2,000 kò pé bí 1,000 pounds àbí nǹkan kan ó kò máa dín bí ó kò máa dín díẹ̀ ní wọn àmì ó kò máa lé díẹ̀ ní 1,000 pounds ní àbí bẹ́ẹ̀ kọ́ you pay your rent you pay for your data you live in abroad àbí bẹ́ẹ̀ kọ́ you bó ṣe máa ń múra yẹn ó máa wọṣọ wàá jáde wàá ṣojú ẹ̀ dáadáa láti lè speak fún Lizzy wàá risk ayé ẹ̀ fún many things ó kàn ti 2 million ó dẹ̀ ń sọ nígbà tí mo gbọ́ lánàá Lizzy sọ fún ẹ pé ó ń sọ pé owó òun ni ìwọ wà after pé òun fún ẹ lówó owó ló fún ẹ àwọn èpè tí o ti fi orí gbà ń bẹ̀ yẹn tí ẹ bá jà báyìí ká máa wá yọnu sí àwọn kankan máa ṣẹlẹ̀ ní future ní àwọn nǹkan tí Lizzy ti jẹ́ kó ṣe and now she's claiming pé ìwọ ń kọ́ o ìwọ ń gbawó lọ́wọ́ òun ni ó tún pè lórí ẹni tó torí Lizzy ni wọ́n ṣe fẹ́ nà ẹ́ pa níjọ́ náà ẹ yo ó wá pè ní àṣàmẹ́gun pòun alápàtà ẹ̀yin ò mọ̀ ní adẹ̀sọ́ ń gbẹ̀yìn pé Lizzy ẹ̀ mọ́ pọ́nkà ni alápàtà ní Lizzy tó tọ̀ ó ń pa èèyàn ta read my lips àṣírí Lizzy ò ní bò àtàwọn tó ń pa èèyàn fún àtàwọn tó jọjọ́ ń pa èèyàn àṣírí wọn ò ní bò torí gbogbo àwọn ọ̀kọ́ tìkà àti gbogbo àwọn tó gbá sórí mídíà gbà ẹ̀ tó pa oríṣiríṣi kan tó máa ní babaláwo àwọn bàbá kan lábúlé tó máa lóun gbé kan wá láti Badagry àwọn kan láti kìnnìkan nínú gbọ́wọ́n yẹn they are all killers gbogbo ọlẹ́ máa ń rí lórí mídíà tó máa ní àṣírí wọn tó máa náà ń fẹ́yàn ṣe tuntun yẹn wọ́n ń pa èèyàn ta ṣé ti yé gbogbo iṣẹ́ burúkú ló wà lọ́wọ́ Lizzy kì í ṣe rọ́ ìtẹ́mi kan sọ lọ́wọ́lọ́wọ́ báyìí náà ní sinmi náà tó ti sọ pé kò sí forgiveness ní kingdom tó níbi ìbàdàn gan náà àwa ò kí ń forgive ìkà we cannot do evil we cannot do good to the wicked souls again wọ́n ti have ó ti cup wọ́n ti full ó ti yé wọ́n ṣépè fún ọmọ Lizzy nígbà yẹn òun ló mọ nǹkan tó ń ṣe òun náà ṣépè fún ọmọ Ìyábọ̀ ọmọ Tóyìn nígbà yẹn ó ṣépè gidi burúkú fún ọmọ Ìyábọ̀ ọmọ Tóyìn ẹnìkan náà wọ́n wá gbé ẹnìkan jáde wọ́n ní kó ṣépè fọmọ ẹ̀ náà nígbà tó ṣépè fọmọ ẹ̀ èmi wo nígbà yẹn pé èèyàn kì í foró yaró fọmọ kékeré o I came out mo sọ fún mo ní Lizzy mo pè ní kọ̀rọ̀ mo tún wá sọ ní gbangba I was driving home to my working place then níjọ́ yẹn lọ mo wá ń ṣe ṣáàtì yẹn lọ bí mo kí n tó débi iṣẹ́ mo wá ní Lizzy mo ní pé tí Sọjí ò bá stop láti máa ṣépè fọmọ ẹ̀ mo ní go for the ẹni tó ń gbé Albert fúngbà yẹn tí wọ́n ń pè ní CQ mo ní kó go fún bèbí yẹn mo nítorí pé CQ náà ó marry sí kò tí bímọ kò ní fẹ́ bímọ kó ní kó máa ṣépè fọmọ Lizzy máa ṣì máa kò sí nǹkan tó lè ṣe fún Lizzy nítorí pé kò sí nǹkan tó lè ṣe fún nítorí pé ó bìlì pé ó ti tú àṣírí òun ìkà tó máa ń ṣe fáwọn èèyàn tó bá ti lè tú kò sí nǹkan tí o fẹ́ sọ fún Lizzy tó bá kí ẹ ó ń ba ẹ pretend ní bó ṣe máa pa ẹ́ dànù ò ní mọ̀ Lizzy ń pa èèyàn Lizzy àbí wọ́n máa tún sọ pé wọ́n dọ́kítọ̀ àbí wọ́n máa ní AI ló sọ̀rọ̀ sí fídíò Lizzy torí mo rí AI ń sọ̀rọ̀ sí AI ti ń sọ̀rọ̀ Nàìjíríà ìlú òyìnbó okay ó ń sọ̀rọ̀ náà wọ́n fọwọ́ náà pọ̀ Nàìjíríà náà àbí AI náà ló sọ̀rọ̀ nínú fídíò tí wọ́n ti yìnbọn fún bóyá ìbọn àbí tó pa ọmọ kan nínú fídíò nígbà tó wà ní live chat lóru ọ̀gànjọ́ ṣé AI àbí AI tún nìyẹn ta ló pa èèyàn fún ta ni Lizzy pa èèyàn fún tí àwọn ọlọ́pàá Nàìjíríà ta ni godfather Lizzy ta ni godfather àwọn tó ń pa èèyàn yìí ta ni godfather Lizzy ẹ̀yin pólísì lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yìí ti fẹ́ sú mi ń sìn nítorí pé gbogbo Ògùn state ni àwọn ọlọ́pàá tó wà ń bẹ ṣe ni wọ́n ń ṣiṣẹ́ tán mú àwọn tó ń pààyàn lógùn state wọ́n ṣe mú lábẹ́kúta ni wọ́n mú Jẹ̀búgbó ìkan náà ṣe mú nísìn lórí òun pa èèyàn mẹ́wàá láàrin ó ti pa èèyàn mẹ́wàá láàrin few months èèyàn mẹ́wàá ló ti pa láàrin few months wọ́n mú ní Ògùn state gbà tó máa mú ọmọ yẹn náà ọmọ Ìjẹ̀bú kìíní kan ni bóyá Ìṣíwọ̀ àbí kankan ó wá ń gbé ní Abẹ́òkúta wọ́n mú àwọn Aláròyé wọ́n gbé síbẹ̀ mórí láàárọ̀ yìí kò fẹ́ máa da ìdọ̀tí sórí platform ni ṣó ti yẹyìn
mi fẹ́ máa da ìdọ̀tí sí orí platform ni ó ní mo ṣe mi ò ṣe gbé mi kàn fẹ́ máa gbé story gbogbo ojú àwọn ọmọ òṣì àwọn ọmọ olórí burúkú tó ń pààyàn apanimáyọ̀dà wọ̀nyí mi fẹ́ máa gbé wọn sórí media tó sí platform mi ọmọ Ìjẹ̀bú ni èèyàn mẹ́wàá ṣòtìyé Lizzy ń pààyàn ní Èkó yẹn èèyàn ń sọnù oríṣiríṣi atrocity ló ń ṣẹlẹ̀ the police of Lagos State wọn ò ṣe bẹ́ẹ̀ gómìnà Sanwó-Olú wọn láìkí yín o pọ̀tì àwọn ọlọ́pàá Èkó òṣìṣẹ́ ìkọ́kọ́ tó débẹ̀ náà máa ti lọ máa fún wọn bribe náà tó máa lọ fún wọn bribe tó bá dẹ̀ ṣe tán náà àwọn náà ló máa set wọn up I can't forget nígbà tó ń set ọlọ́pàá ti bí yẹn up fúngbà yẹn this eléyìí báwo lèyàn ṣe máa wà ní orílẹ̀-èdè Nàìjíríà ẹnìkan wọ́n ń pa èèyàn wọ́n ń ṣèkà wọ́n á dẹ̀ tó máa gbójú síta òru là ń ṣèkà la gbọ́ òun ló set ọmọ yẹn up ó ń gbowó lọ́wọ́ ọmọ yẹn ni dárí láti ẹ̀ tó gbowó lọ́wọ́ ọmọ yẹn ò rí òwò ṣe ọmọ yẹn ò rí nǹkan kan ṣe ọmọ yẹn á tún máa parẹ́ pé wọ́n ti send millions sóhun sìn wọ́n ti send millions sóhun sìn ó ṣiṣẹ́ fún ẹ ní ọdún méjì àbí ọdún ìgbà tó bẹ̀rẹ̀ sí speak fún dáadáa náà kò tí ì pẹ́ bọ̀ nígbà tó ti wọnú inbox gbàgbọ́gbà tó ti ń wá ìwọ̀n èèyàn tó máa speak nígbà yẹn tó ránṣẹ́ káàkiri gbogbo èèyàn ní Lizzy lọ bá nígbà tó fẹ́ bá Tóyìn jà àtìgbà tó ní ó ti wá bẹ́ẹ̀ ni godmother yẹn tó lòun Elizabeth wèrè yẹn torí mo rí pé wèrè ẹ̀ wá tag mi lánàá mo rí tó tag mi nìkan fẹ́ sọ̀rọ̀ ni o ipe ọmọ tiẹ̀ nìyẹn ó wà níbi kò ń kọrin ò ń gbọ́ ipe mi ń fi ayé ọmọ mi kò sí ìwọ̀n tó bá ṣe ọmọ mi ẹ máa rún bet me mi ò boast ọ̀run àpáyín ẹ jẹ́ kí ẹ ṣe nǹkan fọ́mọ mi but at the same time because my not kò ṣe ọmọ mi nìkan ló wà Nàìjíríà I have my mommy there kò ti yé kẹ́ ẹ ṣe nǹkan bẹ́ẹ̀ ṣe bá lẹ́ ń ṣe yẹn Ọlọ́run lè tó torí kó dá ogun sílẹ̀ kò dẹ̀ sí kan nínú yín tó lè jagun yàtọ̀ pé kẹ́ ẹ mú àwọn èèyàn mọ́kànnà kẹ́ máa bá yé wọn jẹ́ all of you are afraid of war gbogbo yín lẹ máa ń bẹ̀rù ogun why come on you see what you see yourself ó wá bá mi gbà yẹn ó ní bá ń kọjú mọ́ ó ní kí máa bá Elizabeth jà ó ní kí máa bá ó ní wọ́n ti mọ̀ pé mi nìkan ni mo lè kojú ó ní kí máa bá Elizabeth jà bó ti ẹ̀ mo ní kí ló ṣe fún nígbà tó yá mo kọ̀ tó wá ó tó wá ń bú mi nígbà yẹn ń sìn ẹni tó náà wá ṣé mo pé ìyẹn tó ti wá jẹun tó ti wá fẹnu lálẹ̀ nínú ilé mi tí ọ̀pọ̀ ìyàwó tí ò san tí ọjọ́ pọ̀ tọjọ́ tó máa ṣe wedding wèrè tán máa gbogbo apalẹ̀ alápá ẹsẹ̀ lẹ́sẹ̀ èmi mo ra màálù fún wọn àárọ̀ ọjọ́ tán tún fẹ́ wá tán ní olórin wọn kò tún wọn tí san balance èmi ni wọ́n bá tán ní kí sáré fún wọn ní owó tí mo sáré fún wọn wọ́n á ṣe tán máa yájú sí ìyá wọn ó wá ń sọ fún mi ṣé mo pàtẹ́ tí ń lówó Lizzy ò tí ì lówó Lizzy ò tí ń ta diamond tí ń ta gbogbo ẹ̀ tó bá ń ta mọ́ mo níṣẹ́ mo mọ̀ mí tẹ̀mẹ́ tó ń jẹ́ Lizzy ọ̀ntì láti ìgbà yẹn tó ti ju ẹni ìwà rọ̀ kò ní sinmi ó lè bá mi fa wèrè kò ní sinmi ó lè ṣèkà fún mi kò ní sinmi because ẹjẹ́ mi ni máa lọ despite pé mo ti mọ ọ̀rọ̀ Lizzy mi ò fọ̀rọ̀ Lizzy bẹ̀rẹ̀ story mi ọ̀ntì tí mo rí pé bẹ̀rẹ̀ sí ní ṣe ayé àwọn èèyàn yamayama gbogbo àwọn tó ń padà nù ní Lizzy sọ ó ní wọ́n fẹ́ pa àwọn arúgbó ó ní wọ́n fẹ́ pa ọgbà arúgbó ó dá mi lójú pé Ọlọ́run dáríjì mi gbogbo arúgbó gbogbo àwọn arúgbó náà fẹ́ pa ó dá mi lójú pé president máa wà ńbẹ̀ bàbá Okoya máa wà ńbẹ̀ gbogbo arúgbó bàbá Ọbásanjọ́ máa gbogbo náà fẹ́ pa. He work with some people that's why today tó fi yìnbọn náà tí wọ́n fi query ẹ̀ àwọn wo ni nílẹ̀ Yorùbá dẹ̀ sí ọmọ tó dẹ̀ lóhùn Yorùbá yìí á tó bá dilé ni á sọ̀rọ̀ Haúsá tó bá dilé ni á sọ̀rọ̀ Yíbò tó bá dilé ni á bú Yorùbá gbogbo wọn ló ń bú àdẹ̀mọ́ bí tó ti wá àmọ́ tó gbé wá àmọ́ bí tó ti wá gangan Bísí sìn àmọ́ ẹ̀pọ́mọ Edo State ni Bísí àmọ́ ẹ̀pọ́mọ Edo State ni àrí ẹ̀gbọ́n àrẹ bí ẹ̀ bẹ́ẹ̀ ni ó ní history bí mo ṣe wà ní Canada yìí sí tí mo jẹ́ citizen Canada they know my everything orúkọ ìyá mi wọ́n mọ̀ orúkọ bàbá mi wọ́n mọ̀ ilé tí mo ti wá wọ́n mọ̀ gbogbo ẹ̀ ló wà ní system Canada wọ́n ò mọ̀ anything nípa Canada nípa Lizzy even mọ́ NIN tó máa ṣe ní Nàìjíríà sí wọn ò kí ń bèrè orúkọ ìyá àti orúkọ bàbá gan kí ló dé. ó láwọn tí pípù yẹn wọn ò ní bẹ̀rù Ọlọ́run ẹni tí ó bá ti ní bẹ̀rù Ọlọ́run àwa go ní bẹ̀rù wọn ni àwọn èèyàn go ní bẹ̀rù wọn torí let me tell you something ìwọ tó sọ̀rọ̀ yẹn mi ò kàn fẹ́ máa fún ẹ ní audience nítorí pé mo rí ẹ mo tún rí ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta mi fẹ́ máa fún ẹ ní audience mo ti rí comment ẹ
ṣó ti yé ìfẹ́ máa fún yín ní audience náà torí mo máa ń rí ẹ lọ́dọ̀ listener mo dẹ̀ máa ń rí ẹ lọ́dọ̀ Bukky Jesse ibi ìbàdàn ti máa ń wá tẹ́lẹ̀ mi ò mọ̀ I don't know who are you I mean who you are actually but mo ti máa ń rí ẹ tipẹ́ kó tó lọ kó tó divert you always comment okay mi ò jealous because I want to be careful because lára wọn náà máa gbẹ́wù mi wọ̀ náà wọ́n máa comment sábẹ́bẹ̀ yẹn wọ́n máa ní ẹni yẹn náà nǹkan ṣẹ́bẹ̀ pé kò wọ́n níbẹ̀rù ọlọ́run táwọn gan ò bá níbẹ̀rù ọlọ́run àwa gan à níbẹ̀rù èṣù wọn lọ́kàn ta ló ń bẹ̀rù èṣù wọn tó o bá níbẹ̀rù ọlọ́run tó dá ayé àti ọ̀run we too we are not afraid of your demon we pray to God we expose your èṣù fúnra rẹ̀ èṣù ò kì í yájú sí ọlọ́run demon kò tí ì disrespect ọlọ́run rí lọ́jọ́ tó ti dáyé tí èṣù bá débi kan tó bá rí pé ọlọ́run wà bẹ́ẹ̀ ó máa respect ẹ̀ ló máa bí ọbọ ọlá fún ọlọ́run á dẹ̀ kúrò ní á tún lọ bò míì tí wọn bá ti bẹ̀rù ọlọ́run tó bá lọ bẹ̀rù ọlọ́run ẹni tí ò bá ti bẹ̀rù ọlọ́run wí èmi gan àti àwọn èèyàn tó bá mọ ọlọ́run tó wọn ò ní give a fuck to that demon tí wọ́n tẹ̀lé ta ló give a fuck nígbà tá à ń sọ fún wọn sí ta bá sọ tí bá rí ẹnìkan tó ṣe tó gbà demonize tó ń practice demon tó wá sọ pé wọ́n ní you don't go today no you are not afraid of God o èmi náà bẹ̀rù Satan they serve Satan I'm not afraid of their demon they don't afraid of my God but I'm telling you authoritatively my God created heaven and earth he owns everything they own nothing so don't let anybody máa fi pé wọn ò bẹ̀rù Ọlọ́run o wọn ò bẹ̀rù Ọlọ́run wọn ò bẹ̀rù Ọlọ́run ní gbogbo ìlú Nàìjíríà ṣe rí bẹ́ẹ̀ Yorùbá ṣe rí bẹ́ẹ̀ títí dèní. This girl will be causing trouble ó lọ sí Èkó ó lọ já olè mo sọ níjà pé ó ń jalè for real kì í ṣe pé wọ́n ní mistake ní pé owó yẹn kéré àti tó tóbi ókè tí Lizzy bá jẹ́ pé kò ń jalè níjọ́ yẹn ẹ má wo tí ó bá ń jalè nígbà tí wọ́n sọ pé owó yẹn ń kọ́ o pé ó transfer owó lọ ṣe bí lẹ́sẹ̀kẹ́ tó bá jẹ́ pé lówó ni àbí tó yẹ pé you are going to the market to buy something you go with some cash kì í ṣe gbogbo èèyàn ló ń lo transfer kí lẹ́yìn ṣe ìlú òyìnbó tó máa ní gbogbo yẹn máa lo card gbogbo èèyàn ń lo card ní but wà á tiẹ̀ lọ for security purpose you have to go with some cash bí mo ṣe wà ń lo òyìnbó tó yìí bá a ṣe jáde tó kò sí bá a ṣe ní bí o tiẹ̀ ju $10 $5 nǹkan kan bẹ́ẹ̀ tá máa tiẹ̀ fún yàn ṣó ti yé cash bí o tiẹ̀ fẹ́ ṣe sádàkà o kì í ṣe gbogbo wà á tiẹ̀ ní cash kan dání but Lizzy lòun lọ sẹ́kọ̀ọ́ wọ́n béèrè kọ́mọ 100,000 lọ́wọ́ ẹ̀ kò dé rí gbà kò rí físílẹ̀ ilé ibi tí wọ́n ti wá mú yẹn gbogbo bẹ̀ kò pẹ́ kò jìnnà wọ́n iná jó gbogbo bẹ̀ yẹn àwọn ìjọba wọn ò ní cause láti kò sí nǹkan tó máa delay wọn láti máa ní pé kán lọ́wọ́ because tí wọ́n bá wo á tún di another disaster fún orílẹ̀-èdè yẹn ni they have to destroy that place ibẹ̀ yẹn máa wó bí Lizzy a máa ṣe pé àdàbí promo ni nítorí pé ó lọ bẹ̀ láti lọ pé kó lọ sún òun àtàwọn group kan tó ṣiṣẹ́ tán bá ti wá sun bẹ̀ tán lé gbogbo àwọn èèyàn tó níbẹ̀ yẹn tán wọ́n wá pín ibẹ̀ yẹn kò sí bí wọ́n ṣe ní fún bẹ̀ because he's working to get money a máa pariwo go and work òun ṣiṣẹ́ níbo ló ti ń ṣiṣẹ́ kán jẹ́ ká wo bó ṣe bẹ̀rẹ̀ báyìí ló ti ń ṣiṣẹ́ níbo lójú ẹ ti bẹ̀rẹ̀ tí òṣù tó fi ń rọ̀ kò sanwó fọmọ yẹn ọmọ yẹn látijọ́ yẹn ó lóun fún lówó ó wá ní tó bá fún yàn ní 2 million gan látọdún yìí ó ló yẹ kí ó ní tí ọkùnrin bá fún yàn 2 million gan ó ní wọ́n ti fẹ́ẹ̀ dóde ẹ̀ bàjẹ́ olórí burúkú ọkùnrin ó 2 million ní Nàìjíríà ó lè jẹ́ big money but ní ìlú òyìnbó bí London tọmọ yẹn wà 2 million just 1,000 pounds ó lè má san pílẹ̀ lóṣù 2 million is not 2 million cannot pay my bill every month 2 million don't pay my bill àsọ̀rọ̀ oúnjẹ o àsọ̀rọ̀ aṣọ àsọ̀rọ̀ pé a fẹ́ lo cream a fẹ́ lo toothpaste a máa túlé ṣe a máa fọlẹ̀ a máa ṣe because inú ilé ìlú òyìnbó you have to keep everything neat gan ni. ó fún ní 2 million ó wá ní gbogbo wọn they are blackmailer ọ̀tá ẹ̀ ló jẹ́ láti ilẹ̀ ọ̀tá ẹ̀ ló ṣe kíní kan ìwọ ń kọ́ ó fún lówó owó ló fún pẹ̀lú iṣẹ́ tọmọ yẹn ṣe fún ẹ nígbà tí wọ́n sì ń ṣe owó tówó tí lọ sókè báyìí tí owó tí lọ sókè báyìí 50,000 nígbà yẹn ló máa jẹ́ ní náírà ni mo send sí àkáǹtì Bísí bí mo ṣe send owó sí àkáǹtì Bísí yẹn mo send owó sí àkáǹtì many people like that. Tóyìn tí kí lorúkọ Tóyìn ẹ jẹ́ ká rí ṣe kí kan tó máa ń ṣe program ọjọ́ tí mo fún lówó mo send owó sí orí gbogbo àkáǹtì gbogbo mo send owó sọ́dọ̀ náà ṣé ti yé èló lówó tó fún wọn ò dẹ̀ ṣe kankan fún mi wọn ò ṣe anything fún mi ò mọ̀ wọ́n rí Ọlọ́run fẹ́ fà máa rúgbó lówó ìwọ táwọn èèyàn bá ń fún yàn lówó mi ọjọ́ tí mo fún èèyàn lówó láàsí mi ò fi fún wọn lówó mọ́ mi ìdẹ̀lẹ̀ fọwọ́ mi ṣe sàárà fún ẹni blogger lórí Facebook
àwọn ọmọ tó wà lẹ́yìn Lizzy ní ṣá Bible lélẹ̀ Al-Quran ló wà lẹ́gbẹ̀ẹ́ gbogbo wọn báyìí nígbà tó wá dọjọ́ kejì mo wá rí pé gbogbo àwọn ọmọ tó wà lẹ́yìn Lizzy ló wá tọrọ owó ni wọ́n gbé àkáǹtì wa ni wọ́n gbowó lọ́wọ́ mi bí Lizzy wọn máa ṣiṣẹ́ fún Lizzy a máa lọ gbowó ń bò mí Lizzy a máa sọ fún wọn Lizzy she's nobody ó ń gbowó yẹn o bọ̀ tó fi ń wọṣọ bí eégún tó bá wọṣọ yẹn tó gbogbo aṣọ tó rán sọ́run yẹn ta ló máa padà lọ wọ̀ ó ló máa lọ ránṣọ fáwọn olówó kan ní Banana Island àwọn olówó wo ni ó máa wọṣọ tí Lizzy bá wọ̀kù ní Banana Island anyway ṣá mi lè sọ anybody lè wọṣọ ṣé ti yé ọmọ tó ń pè ní Bísí ẹ̀ kò kí ń pẹ́ bẹ̀ yẹn lọ́dọ̀ èèyàn togun ni ó lè ní kán múlẹ̀ bó ṣe wà yẹn ó lè jó ní ó ṣe fẹ́ sọ mẹ́nìtì wò ó sọ gbogbo nǹkan tí nǹkan tó máa ṣe yẹ ó lè ní kán múlẹ̀ tó bá ti sọ jáde kíní kan máa ṣe ẹnìkan sọ gbogbo tó bá ní kó ṣe àtàwọn bàbá alábúlé wọn máa ní kó múlẹ̀ pé tó bá ti sọ nǹkan kan máa ṣe ó lè ló máa pẹ̀jọ́ òwò pẹ̀jẹ́ kankan tó àṣírí Lizzy yamayama gbogbo tó bá ní kó ṣe àti tó ṣe ní kó sọ ó ní 2 million ó ní ìwọ náà tó ń ṣoògùn 2 million ó ní ọmọdé owó tó ti fi ṣoògùn Bísí ọmọdé owó tó ti fi ṣoògùn ó blackmail ẹ pàtó wáyé àwọn náà wá sọ ń sì pé gbogbo owó tó fún ẹ kò pé 2 million ìyẹn mi pé owó tó bá lòun fún ẹ yẹn wọ́n fi system bá padà á tún lé 2 million tó lè ti fi ṣoògùn yẹn wá ti ṣoògùn tó 4 million tó bá ti jẹ́ 2 million ló fún ẹ tẹ́ńsù ẹ̀ ló máa gbà lọ́wọ́ ẹ 419 ọkọ tí burúkú ni Lizzy jẹ́ alájàlẹ̀ family efele alẹ́yìn tó bá ti wọ lọ láti jẹ̀bú gbó lọ tó bá ti lọ school ló sú tẹ́ bá ti rí wọn máa sáré don't take your children to Osu again tó ní mo blackmail mo sọ fún sue me to court pé mo blackmail Osu go and check them Osu Ogun Táyé Ṣọ́lárin College of Education ẹ lọ wò nígbà yẹn ọ̀rọ̀ story tí mo sọ lánàá ẹ lọ wò gbà tó pa èèyàn yẹn àwọn ọmọ lọ́mọ do you know funny thing wọ́n pa ọmọ Ogun State wọ́n pa ọmọ ìdíje ògo àwọn innocent tó wá láti other state ni wọ́n pa ń gbà go and ask àti ìpèsèrè wọn mọ̀ bẹ àwọn ọmọ yẹn pé kó lọ pa wọ́n dànù àwọn ọmọ tó wá láti state mi ni wọ́n pa gbogbo wọn ó dà pé ńgbà yẹn Ṣọlá wá South Africa I was everybody was coffee wà ní gbẹ̀bọ̀dẹ̀ everywhere was you know wọ́n ní holiday bí ọdún kan tí gbogbo school wà lockdown wọ́n fi ẹ̀jẹ̀ àwọn ọmọ ọlọ́mọ ṣòfò àwọn tó bá lọ sún yẹn go and check their history you see be their stepfather be Lizzy Anjorin sórí àṣírí ò lè bò ṣótíyé orí ẹ burú ni oníṣẹ́ Auto-Bola viewer for the first time ó ní ṣoríire ó rí pé mo jẹ viewer ni ìwọ tó sọ̀rọ̀ yẹn jẹ́ ń block ìyá ẹ̀ sọnù ó rí pé mo ń jẹ viewer ni ṣé pé mo jẹ viewer àbò orí monetization lórí page mi ṣé mo pé ní síbáyìí wọ́n ti kẹ́rùn pọ̀ mọ́ mérò lórí platform mi báyìí ṣé mo pé wọ́n ti kẹ́rùn pọ̀ mérò àwọn dignity and decency people ń sìn wọ́n lè máa fi bákan ó mọ àwọn tó máa ń wo platform mi ó mọ ní Lizzy ò ní gbádùn lórí bí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣó ti ẹ pé no forgiveness in your kingdom ń bá lọ káàkiri màá máa rí owó ẹ màá máa rí owó wàràwàrà owó ẹ bí ẹsẹ̀ ẹdìyẹ màá máa rí yẹn káàkiri tí mi ò ṣẹ́ tí mi ò rò ẹ́ ní simply because of fẹ́ kí àjálẹ̀ group àtàjálẹ̀ connection yìí kó wà busted eléyìí ti wà busted abọ́sì ẹ mo mọ̀ pé mo ṣe é púpọ̀ torí nígbà tó ń taṣọ Senegalese tó yẹ pé èló ni wọ́n ń ta ní Dubai tó máa ní stone kọ́kọ́ lọ rà wọ́n fẹ́ lọ ra aṣọ kan aṣọ ògo ni tẹ máa mú àwọn senators tẹ máa mú gbogbo àwọn tó wà ní house tẹ máa fraud wọn tẹ máa láṣọ ògo ni tẹ máa ní kọ́ lọ rẹ ṣin wèrè kan wá tẹ máa ní wọ́n fẹ́ lọ sí ìlú kan ẹ̀yin ọ̀rẹ́ mẹ́ta kan ayé ní òní dá kò ní yẹ yín sẹ́ẹ̀ ọgbọ́n so Bísí tú àṣírí ẹ̀yìn amayama Ọlọ́run tí ẹ lẹ́yìn kì í ṣe ìwọ náà bó ṣe wà yẹn the Almighty God is working ṣó ti yé tó bá ti tó àkókò kó lé àbọ̀ àjàgà náà sì fọ́ sọnù àṣírí Lizzy kò lè bò nítorí pé Ọlọ́run ń bínú ẹ̀jẹ̀ àwọn èèyàn ń béèrè ṣó ti yé Lizzy jáde ní ọjọ́ kó ní àwọn tó bá ti pa tó ń bá ti rí orí èèyàn lọ́wọ́ ẹ̀ ó lòun máa speak fún wọn ó ní God ó sọ mo máa ń wo Lizzy gan nígbà kan gba tó wá yá mo wá block wèrè ẹ̀ pé ọmọ yìí wà demonize ó gbọ́dọ̀ máa wo all the time gbogbo ẹ̀yin tẹ́ ń wo Lizzy gbogbo yín pátápátá ẹ̀yin tí ẹ máa ń pa èèyàn ni ẹ̀yin warrior apààyàn gbogbo yín pátá ó yẹ kí ọlọ́pàá Nàìjíríà kan máa wo page Lizzy nsìn DSS Nàìjíríà ṣó ti yẹyin ẹ darapọ̀ mọ́ platform Lizzy gbogbo àwọn ọmọ tó ń comment tó ń speak fún Lizzy wọ̀nyẹn
ẹ máa rí ìkan náà tó jáde of recent tó wá ká ìpé wọ́n sọ pé wọ́n fẹ́ ṣoògùn kan fóun wọ́n gba owó lọ́wọ́ òun kankan bẹ́yẹn ó lè ní Lizzy ó lè apart from pole apàyàn ní Lizzy apàyàn ní kò dẹ̀ ní ìtìjú kò dẹ̀ disclose anything kò sẹ́ni tó mọ anything family ọkọ tó lóun fẹ́ yẹn náà àmọ́ ọ̀dọ̀ àwọn family yẹn àwọn tó ti bímọ fún tẹ́lẹ̀ wọn á mọ family yẹn but tó máa lóun kúnlẹ̀ fọkùnrin yẹn kò sí tó kàn wá pẹ̀lú yẹn o ọkọ àtìyàwó mi ò ń dá sọ̀rọ̀ ọkọ àtìyàwó ṣé ti yé gbogbo nǹkan ìjíjí gbé ni Bísí tó bá ti di lọ́la kó bú mi dáadáa o ṣé ti yé mi ni kó má bú mi ṣùgbọ́n ṣe orélé yìí ṣé o mọ̀ pé mo ìṣòro mi tí mọ̀ pé o ti bẹ̀rẹ̀ sí ń ta sí o to God who made me tí n bá mọ̀ pé o ti ń bú Bísí yàtọ̀ sí kan tó ṣe mo rí pé o ṣe kan gbà yẹn ó tó bí 3 weeks ago or last a month ago ó dẹ̀ gbẹ́nu dákẹ́ after some time èmi náà dẹ̀ adẹ̀mọ́ ń wò pé kí ẹ ká máa wo bó ṣe lọ mo sọ fún ìgbà pé o gbúdọ̀ dákẹ́ o sọ gbogbo ẹ o stop nígbà tó stage kan bóyá o fi system bẹ̀. but nígbà tó di ní last year bí 4 days ago tí mo ní mo lọ sí ọ̀nà Ọ̀táwà tí mo ní mo lọ sí ibì kan láti lọ gbaṣọ lọ́dọ̀ tẹ́lẹ̀ ọwọ́ Lizzy ló wà bẹ̀ ọwọ́ Lizzy àti àwọn Ogun State connection táwọn Ogun State kan bá fẹ́ wá sí Canada ní sí ó yẹ kán máa wò wọ́n dáadáa ìlú tó bá ti fẹ́ wọ̀ dáadáa ó yẹ kẹ́ máa ṣẹ́kù ojú wọn tó bá ti fẹ́ travel abroad kọ́ máa ṣe thorough checking fún wọn ju ti others lọ. Lizzy ń pa fọ́ irọ́ ibi kékeré tí mo kàn wò níbi kíní ẹ̀ lánàá ló ń sọ lóní kan wò òun sí èrò sì wò òun nígbà tó tún yá o ló tún sọ pé wọn ò láìkè òun wọ́n láìkè òun náà ṣe ń wò òun wọ́n ṣe wò òun báyìí nígbà tó tún yá ó kàn tún change ẹ̀ ni ó ní wọn ò láìkè òun gbogbo bẹ́ẹ̀ ṣe wò òun yẹn náà ń sìn wọn ò láìkè òun wọn ò ṣe kíníkan kíníkan á kò máa sọ̀rọ̀ you know Lizzy ó pa irọ́ mọ́ mi ó gbé jáde báyìí ó ní Auto-Bola náà wà náà àwọn tó ń béèrè owó ó lè ní irọ́ ẹ̀ pọ̀ ó tẹ̀lé bàbá yẹn Aláàfin Ọ̀yọ́ wọ́n fàyè bàbá jẹ́ ni wọn àtàwọn gọ́fàdà ẹ̀ níjẹ̀bù wọ́n fàyè bàbá jẹ́ ni àti gbogbo wọn àwọn tàwọn kọ̀ọ̀kan tó wà lẹ́kọ̀ọ́ wọ́n everybody tó bá wọ̀ báyìí wọ́n pa gbogbo èèyàn kí ló dé téèyàn bá ti ẹ̀ṣẹ̀ fi sílẹ̀ fọlọ́run èwo ní kẹ́ máa sọ pé máa dájọ́ ikú fẹ́yàn wà léléyìí ó ti ṣẹ̀yìn ẹ máa pa ni eléyìí ó ti ṣẹ̀yìn ẹ máa pa ni wọn ò dẹ̀ ń fẹ́ kó sọ̀rọ̀ ọmọ wọn Lizzy parọ́ mọ́ mi ó parọ́ mọ́ mi ní Canada mú àtúkọ́kọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ báyìí wọ́n rò bóyá èèyàn gidi ni because àwọn kan wà nínú àwọn politician kan wà tó wọ́n máa support wọn then they be connecting with some people in the system wọ́n máa wò pé àwọn tó ń support wọn máa rò pé tòótọ́ ni wọ́n máa rò pé ṣe làwọn ń parọ́ mọ́ ní ìwà àwọn ló ń parọ́ àwọn ló ń ṣe nǹkan burúkú. àwọn ló ń ṣe nǹkan burúkú owó tí ní Bísí tó bá ti gbà lọ́wọ́ Bísí òun ló ń lọ yìí Bísí nígbà tó bá Lizzy ń sọ̀rọ̀ ó ní kọ̀ǹténà òun kan sọnù ká ló gbé wọ́n máa gbé ní bí nǹkan tó máa ṣẹlẹ̀ náà ni wọ́n fayé wọn gbá bí wọ́n ṣe ń ṣe ẹ̀sálẹ̀ nìyẹn ẹ lọ kọ́kọ́ gbọ́ bí Bísí ṣe kọ́kọ́ ń sọ̀rọ̀ Bísí ní gbogbo nǹkan tó sọnù lọ́wọ́ ló máa sọ kọ̀ǹténà nǹkan nìkan ṣìnìkan gbogbo ọwọ́ wọn ní gbogbo kọ̀ǹténà tó ń sọnù yẹn àwọn á máa sanra ìwà á máa rù financially yes system wọn nìyẹn wọ́n máa bá ẹ ṣeré wọ́n máa bá ẹ rẹ́rìn òdùmọ̀ pé àwọn ló ń ṣe Lizzy Anjorin ìwọ ni representative àwọn alájàlẹ̀ occultic people ẹ̀yin ṣe mọ̀ pé àwọn fraudsters kan wà tó yẹ pé wọ́n kàn jalè wọ́n tẹ̀ fẹ́ nìyẹn lè á máa lọ ẹ̀yin máa tún ṣògùn sí àwọn ẹ̀yin náà wọ́n ń pè ní Yahoo Plus tí ẹ tún ju Yahoo Plus lọ ẹ ń lòyàn fún ritual torí ẹni tó bá wà lọ́dọ̀ Lizzy kò ní jẹ́ kó jáde èyí tó bá máa lọ by fire by force ni ẹ rí pé lásán ni Bísí máa ti bẹ́ bọ́ta ti pẹ́ ẹ rí pé wọ́n ti ní kó múlẹ̀ kó ṣoríṣiríṣi sódà tí wọn ò ní tú Lizzy ó lè apàyàn gbogbo àwọn tó ti ṣèkà fún àṣírí ò lè bò wọ́n lọ sọná sílé wọ́n máa ń yá wọn lọ sọná sílé onílé ni àwọn ọmọ ọlọ́mọ wọ́n lọ sọná sílé onílé wọ́n lọ ṣèkà fáwọn èèyàn fídíò yẹn Lizzy máa sọ pẹ̀lẹ́ ẹnu ẹ̀ ń gbà yẹn bóyá tí wọ́n ti máa sọ fún pé kò sí nǹkan kan torí àwọn tó tì lẹ́yìn alágbára ni wọ́n bẹ́ẹ̀ ni mo sọ fún yín
ṣé mo pa lágbára pọ̀ Nàìjíríà Lizzy máa sọ pé ó dárúkọ onírìṣà authoritatively ni Ọọ̀ni tó bá jẹ́ pé òòṣà tó kù nínú pláàsì yín o tó bá jẹ́ pé èèyàn ló kù tó máa bọ tó bá jẹ́ èèyàn ẹ̀jẹ̀ lẹ́sì fi ń lò ẹ bá sọ fóun òun bá yín wá small boy àbí small girl kan ládùúgbò kan bá yín pa yẹn ó sọ fún yín pé àwọn pa èèyàn mẹ́rin kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ let me tell you kó tiẹ̀ jẹ́ pé mi ò sọ bẹ́ẹ̀ o kó tiẹ̀ jẹ́ pé olórí ìlú number 1 ló ti ẹ̀bẹ̀ níṣẹ́ gan mi sọ pé àwọn ni o wàá mọ̀ pé wọ́n máa rìtáyà tán bá dẹ̀ tún rìtáyà bí wọ́n máa kó olórí wọn lọ tẹ́nu wọn tán bá tún kó olórí tẹ́nu tán tún máa dàgbà wọ́n tún lọ síbi tágbà lọ wàá lè mọ̀ pé tá lọ bá lọ àbọ̀ lè bọ̀ wọ́n lè padà wá béèrè lọ́wọ́ ẹ̀ because spirit wà lórí system ó mọ̀ ní ó yáwèrè ní ó believe pé bó tiẹ̀ mo kàn ń sọ ní o kò síbẹ̀ tó rán ẹni iṣẹ́ yẹn tó support ẹ̀ kò síbẹ̀ ṣe tó ná ayé tí ò ní sí expiring days fún tí ọ̀rọ̀ yóò dẹ̀ lè expire gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò lè expire láéláé èèwọ̀ ni. ní ìwọ tó jẹ́ pé ó jalè ọ̀rọ̀ nígbà tó sọ̀rọ̀ owó lánàá mo kàn tún wò ó pé ìwọ tó jáde sórí mídíà tó sọ pé òun wáyàn tó máa san 100,000 fún lóṣooṣù látọ̀dún tọmọ yẹn ti ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ in a year tó bá fẹ́ san 100,000 fún láti bí 5 years let's say 5 years tó ti bẹ́ẹ̀ ṣiṣẹ́ 5 years yẹn 1.2 lówó ẹ̀ máa jẹ́ lọ́dún kan 1.2 ní ọdún márùn-ún yóò yẹ kó ti gba 5 points àbí bí 6 million ló yẹ kó ti gbà bí salary tóró jáde lórí mídíà ó ní 100,000 per month ló bá máa san fún wọn everybody bú ẹ ní gbogbo àwọn everybody ló bú ẹ I was looking there because you don't know láti ṣe gbà ní pé wọ́n ní kó wá parọ́ fún wọn so that everybody wọ́n kò lẹ́yìn gbogbo àwọn yẹn bóyá àwọn yẹn máa ń fún wọn ní 30,000 awakàdé rẹ̀ gbogbo àmì fún anybody ń ṣe ń gbá nísìnyí tí ń gbá kíchì ní ilé fún yàn kọ̀ọ̀kan nígbà yẹn a lè fún yàn 25,000 a lè máa fún wọn bẹ́ẹ̀ a ní jẹun a máa jẹ gbèsè a máa stress láti stress ara wa láti máa please àwọn kan tó ń ṣiṣẹ́ fáwọn wèrè kan èèyàn máa àwọn tó ṣe politics wọ́n á lò yín fúnṣẹ́ wọ́n á ní kẹ́ ẹ dìbò wọ́n á dìbò ẹ máa gbowó lọ́jọ́ ìdìbò wọ́n sanwó yín fún yín bóyá ráìsì àbí agolo ráìsì mi mọ́kàn tẹ́ máa ń gbà ẹ gba 2,000 sí tẹ́ bá dìbò tán ẹ máa sọ fẹ́ mi àwọn èèyàn nílò ìbò give us money orí ẹ̀fọ́ ẹsẹ̀ níjọ́ tí mo sick mi tán fún mi ní sí tán fún mi treatment mo treat ara mi tí mo tẹ̀lé tó bá máa fún mi treatment inú system náà ni máa ṣiṣẹ́ inú system ń sìn ó ti yé bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan tó bá gbà nílò ìbò ẹ máa gbà lọ́wọ́ wa 419 oríṣiríṣi fraud lẹ́yìn ṣe láti ọjọ́ tí àwọn ọmọ Nàìjíríà ti wá monetize náà ti ń gbowó monetization sí wọn kì í ṣe charity bí ìgbà táwọn aráàlú òyìnbó ń gba monetization lórí Facebook ń bí tó bá gba monetization báyìí wọ́n máa ní give us tí ẹ̀ bá fún wọn báyìí wọ́n lè lọ máa beat wọ́n máa destroy page ẹ̀ you working for some people and some people will be paying your salary ó lè níyìn ọjọ́ tí mo pín owó láti ní gbogbo àwọn ọmọ tó wà lẹ́yìn Lizzy wọ́n bóra báyìí ní ìwà mo wojú gbogbo wọn òǹbí nǹkan ti ẹ̀wà àwọn ọmọ Abẹ́òkúta wá pọ̀ but gbogbo wọn ló tẹ̀lé àwọn warriors yẹn ni tó ń tẹ̀lé Lizzy lórí platform ẹ̀ ẹnìkan ní kán wo ẹni tó tẹ̀lé mi 220 ṣé tí mi bí mo ṣe ń sọ̀rọ̀ mi báyìí 20 people ni mo rí ń bí let me snap it for you but lórí phone mi let me snap it for you kó má rò pé bóyá mo rí crowd yẹn let me just snap it for you torí ẹlòmíì máa rò pé bóyá ṣe ni mo rí ni mo ṣe ń sọ̀rọ̀ you understand ọjọ́ tá bá rí 20 a máa sọ ọjọ́ tá bá rí 40 a máa sọ a bá rí 100 tá bá rí 1000 mo ti ń sọ̀rọ̀ tí 5000 ń wò mí mo ti ń sọ̀rọ̀ tí 6000 people ń wò mí at the same time nígbà yẹn wọ́n fi ìyà jẹ mí pásítálẹ̀ tí tó bá wò mí tán mo máa ń sunkún ni bọ̀ nísìnyí kọ́ máa wò mí kán jẹ́ kí n wà òkè pẹ̀lú ayé mi kí lẹ ní kí àwọn tó ń wòyàn lórí mídíà yẹn àwọn apààyàn gbogbo àwọn ọmọ tó ti mú Nàìjíríà àtàwọn tó ti mú wọn yẹn majority of them ló wà lórí mídíà ẹ rí pé àwọn tó ń pa náà majority of them lórí mídíà náà ti mú wọn you don't know the killer is everywhere on this social media I want to mo ní kíní wà okay camera I want to snap it for you to see. I just want to show you. It's a snap in that. Okay. So you want to repose only look at people watching me. But near another tí ma fi another account won si. Ó lè má jẹ́. Ṣé rí 22 ló wà níbí. Ní orí. Kó má rò pé ó ló jẹ́ kí n flow. 22 people ló ń wò mí bí. 22 people. So you want to sọ̀rọ̀ lẹ́ǹkan tí mo block dànù yẹn. So I'm not talking because of your crowd. Torí mi ò ṣiṣẹ́ mi ò fẹ́ kì í ṣe iṣẹ́ ni mo fẹ́ máa ṣe jẹun now
èmi ò fẹ́ bọ́ lórí burúkú but sórí àwọn kan wà tó pé we treat their fuck up àná mo ti sọ fún yín pé tẹ́ bá ní problem ẹni kan bọ̀ tó bá ti ṣèkà fún mi especially those people tó bá ti ṣèkà fún ọmọ mi tó bá ní problem mi ní save I will knack ẹni I will knack you more I will destroy you more bẹ́ẹ̀ ni mo sọ because ẹni tó bá ti mọ Ọlọ́run là ń fọlọ́run bẹ̀ tá a bá ń fọlọ́run bẹ̀ nígbà táwa mọ Ọlọ́run tẹ́yìn ò mọ Ọlọ́run ẹ ní value ẹ̀ èṣù tẹ́ ẹ mọ yẹn la máa gbé fún yín nígbà tó bá ti di kẹ́ ní problem bẹ́ẹ̀ ni mo sọ fún yín. mo sì lọ ní ọ̀sẹ̀ yìí ṣé wíìkì náà ni yeah I think on Tuesday got the first on the first mo lọ sí Connoy mo lọ gbaṣọ mi mẹ́yẹn Lizzy Anjorin wà náà wọn tí ò ní jẹ́ kan you see them gbogbo ọwọ́ wọn ni pẹ̀lú Ìjẹ̀bú kakos Ìjẹ̀bú wọn yẹn kẹ̀dẹ̀rẹ̀ ní ṣe gbogbo Ìjẹ̀bú o ṣe gbogbo Ìjẹ̀bú ló ń ṣe o but tí àwọn tó ń represent wọn tí wọn bá ti represent wọn dáadáa we go to call them out àṣàkùkù dárúkọ àwọn olórí àtàwọn olówó tó wà ńbẹ̀ àtàwọn tí ó bá ṣèkà but kéèyàn wà ń bì kankan máa ṣe orí burúkú kan máa ṣèkà fáwọn èèyàn what for. ẹ lọ wo story tí mo sọ nípa Efele wọn wá lọmọ mi wà ń jẹ pé nǹkan kan gbọ́dọ̀ ṣọmọ mi ẹ máa run Ọlọ́run lè mọ̀ ìbọn ti sọ pé àkókò kan ń bọ̀ a máa fún àjàgà máa bọ kúrò àjàgà lẹ jẹ́ fún àwọn èèyàn ẹ dẹ̀ fẹ́ kí wọ́n bọ wọ́n ní wọ́n bá ti wá bọ̀ tí wọ́n máa fọ́ dànù ṣé kí lorúkọ ẹ̀ Lizzy ṣó kọ́ àwọn babaláwo wá sórí mídíà ń bẹ̀bẹ̀ kòkó wọn wá tó máa ní kọ́ máa ṣépè fọmọ wẹ́wẹ́wẹ́ ọjọ́ tó ní kọ́ ṣépè níjọ́ yẹn èmi náà lọ wá òkúta tí mo ń lù pọ̀ báyìí náà ní lórí ọmọ ẹ̀ they suffer me here but they may not understand what happened but wọ́n máa yé wọn later Lizzy ń pa èèyàn a máa ní wọ́n ṣépè fọmọ wọn ṣépè fọmọ ẹ̀ ọmọ èèyàn kan ní wọ́n yìnbọn fún lórí live chat yẹn nínú abẹ́ rúfẹ́ ọmọ èèyàn kan ní wọ́n yìnbọn fún yẹn so crime fighter làwa o crime yẹn làwa ń fight so gbogbo nǹkan tó dẹ̀ fi ń deceive ọmọ yẹn ṣé ọmọ ẹgbẹ́ tó bá pò tí ẹ̀ wá ń fún lówó ń sìn ṣé ọmọ ẹgbẹ́ ó da ó fún lówó ó jẹ ìyà nítorí ẹ oríṣiríṣi nǹkan ló ṣe ó bá ṣe tán wá sọ pé ó tún wá sọ pé ó blackmail ẹ owó ló ń fún ṣe é rí pé owó ẹ̀ náà wà after èló lówó tó fún ṣe bó jáde ló fẹ́ fáwọn gbogbo èèyàn tó ló máa fún wọn ní sálárì gbogbo ló jáde náà sọ pé ó sọ sálárì yẹn fún wọn sọ fún wa sálárì yẹn tó bá ń san gbogbo àwọn tó ṣiṣẹ́ fún yẹn sọ sálárì yẹn kó gbé jáde kò sọ fún wa gbogbo owó tó sọ fún wọn àwọn èèyàn tí mo fún lọ́wọ́ lórí mídíà wọn ò ṣiṣẹ́ fún mi ó ti ẹnìkan tó jáde rí tó sọ pé Auto-Bola lòun fẹ́ ṣiṣẹ́ fún no I don't want it táwọn èèyàn bá pè mí báyìí ma no I don't want you ẹnìkan pè mí òun wá láti Ẹ̀pẹ́ òun fẹ́ máa support mi mo ní no don't speak for me Bísí náà ó jáde ó lọ́mọ máa speak fún mi by fire by force mo wá ṣépè ìgbà tí mo ṣépè ló ṣe fún mi lọ́rùn lẹ̀ mo ní Bísí tí mi bá bẹ́ẹ̀ níṣẹ́ tó bá ṣe báyìí mo ní báyìí ló ṣe máa ṣẹlẹ̀ o torí mo sọ pé mo ní kó má dá sí ni mo sọ ẹ má speak fún mi because èmi ò wá síbí báyìí láti wá jà fracas láti wá sọ̀rọ̀ pé káwọn èèyàn kàn máa jẹ́ pé kàn máa jà báyìí I want to speak and I want people to listen to me and understand what I'm saying that these people are evil Ọlọ́run ló yọ wá sí ẹ̀ náà wọ́n ìpa bàbá ọmọ mi lé lórí gbogbo àwọn tó pa bàbá ọmọ mi ẹni Lizzy máa support a máa lọ káàkiri a máa ní o lè rí favour Bísí èmi ò sí ní ara yín but mo fún ẹ ní support fún ọjọ́ tó yìí jáde tó ló fẹ́ speak fún mi gbà yẹn ó ti yé àwọn ọmọ ẹ̀yẹ náà kẹ̀dẹ̀ mo ti gbàdúrà fún wọn dáadáa rí ṣó ti yé téèyàn bá ń ṣépè ọ̀dọ̀ ìwọ náà ṣépè fáwọn ọmọ ọlọ́mọ Àdàjà ó ṣépè gidi gan ni ó ṣépè gan Lizzy dẹ̀ ló máa ní kó máa bá wọn ṣe wọ́n dẹ̀ ti sọ fún ẹ má support anybody mọ́ stop calling people your mom okay tó o bá tiẹ̀ ní màmá mọ́ the mother of the motherless is there for you that's God the father of the fatherless is there for you God has saved me Ọlọ́run ti save you many times you know and gbogbo èèyàn tó máa ń speak fún ẹ náà ó máa jẹ́ kí ìyà jẹ ni wọ́n dẹ̀ máa fi ìyà jẹ wọn ní speak fún ẹ but I speak for people tí wọ́n bá lè speak fún mi mo máa dà wọ́n nù mí June 12 ni ọjọ́ tí wọ́n nù ẹbí ẹni máa pẹ́ mbẹ̀ yẹn mi ò dá sí o I was despite that I wasn't happy mi ò wá happy òṣà tó nù ẹ̀yẹn mi ò comment sórí ẹ̀ ó máa ń kò bú mi face to face rí báyìí mi ò comment sọ́dọ̀ ẹ̀ mọ́ láti gbà yẹn mi ò dẹ̀ celebrate it because it haunts me it pains me ọ̀nà ìwọ mo mọ̀ pé ìwọ náà nǹkan tó máa sọ nǹkan tó bá ní kó lọ sọ ń pa èèyàn ni stop má jẹ́ kí anybody use ẹ mọ́ even nǹkan tó bá sọ ilé ìtàn just set yourself free from this wèrè ìkọ́ àbí kí ni ṣàǹdálẹ̀ nǹkan ló ń pè kí ló pè náà mi ì mọ̀ nǹkan tó ń pè ṣá ọ̀gá ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn set yourself free from her and be on your lane say your things
ìgbà tó ń ṣiṣẹ́ fún ìwọ ò rí pé tó bá ń ṣiṣẹ́ fún Lizzy ni ìwọ ò rí pé bí tó bá ṣe tán bí 20 ló máa fún ẹ ní comment ló máa fún ẹ like because ó fẹ́ gba ògùn ẹni ó dẹ̀ fẹ́ register sí ọkàn àwọn èèyàn pé ọmọ ṣẹ́hun ni ìwọ tó ti jẹ́ ọ̀gá ẹ̀ bí wọ́n ṣe sọ fún ẹ ìwọ a boss fún Lizzy Anjorin ṣẹ́rù òní mọ́ rẹ̀ lẹ́rú ni ní orí Facebook mo mọ level mi of course kí n tó wá sí orí social media láti wá máa sọ̀rọ̀ ni mo ti ń sọ̀rọ̀ ni wọ́n ti ń gbé kámẹ́rà sí mi lẹ́nu wọ́n ti ń gbé kámẹ́rà sójú mi ó ti yé no be today don't say ó ti yé bẹ́ẹ̀ yẹn mo dẹ̀ ti ń ṣe àwọn iṣẹ́ mi pé kéèyàn máa speak ó máa motivate mo ti ń ṣe tipẹ́ àwọn tó mọ̀ mí mo ti wà lórí line mi ó kò jẹ́ pé I don't take for this thing kò ń ṣe pé èmi náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mi ì dẹ̀ sọ pé just be yourself stop kò sí gáǹgì kankan bí kankan àwọn gáǹgì yẹn tó bá wá fún ẹ àwọn ló máa padà dìde sí ẹ when you have gang they will know you all sí èmi tó bá set gbogbo àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ láyà mi sórí media I know I don't have anybody tí mo ń discuss ọ̀rọ̀ mi mú fún mi ìyàtọ̀ sọ́mọ mi ọmọ mi ò dẹ̀ lè lọ sórí media kó máa discuss pẹ̀lú anybody so tí n bá ń rí ọ̀rọ̀ mi lórí media màmá sọ fáwọn èèyàn pé the people are telling me why are you taking me why who giving you that information má dẹ̀ pè wọ́n lórúkọ tó bá yẹ kí n pè wọ́n ẹni tó bá ń tẹ̀lé tó kàn ń tẹ̀lé for nothing assassin wọ́n máa ń pè wọ́n assassin is a terrorist tó o bá ti ń ṣe ọlọ́pàá I'll call them by their names dúró sórí ọwọ́ ẹ wo bó ṣe fojú ẹ̀ rárẹ̀ for like ó mọ iye àkáǹtì tó ní mo tó bá ti gbé wá tán suggest ẹ fún mi gbà máa block ó mọ̀ Bísí wọ́n máa nù ẹ́ lórí ọ̀rọ̀ lọ́rọ̀ báyìí ni àwọn tó bá dẹ̀ nù ẹ́ nítorí wọn báyìí wọn ò ní gbèjà ẹ Lizzy Anjorin ò gbèjà lọ́jọ́ ó tún sọ ó lòun lẹ́ni ó ní wàá lẹ́ni náà àdúgbò bóyá ò gbọ́ fídíò yẹn ó ní tó bá ti lẹ́nu wàá gbọ́n Lizzy tó yẹ pé ó gbọ́n gan tó yẹ pé ó ní ìkà nínú tó pé a máa sọ fọ́mọ ẹ̀ pé ọmọ òun ó gbúdọ̀ jẹ ìyà láyé kan gbá ìkómọ lórí kan fọ́ igi mọ́ lórí tó òun ló máa jẹ́ kó gbọ́n ọmọ tó bá fọ́ igi mọ́ lórí sórí ò ní dàrú ṣọ́mọ yẹn ò ní ya wèrè ṣọ́mọ yẹn ò ní máa ní do you understand ó ní tó bá fọ́gi mórí ọmọ ló máa jẹ́ kó gbọ́n ẹni tó dájú débi ó dájú ìyá ẹ̀ ó dájú ọmọ ẹ̀ ó dájú everybody yàtọ̀ sí kéèké oko tó wà lọ́wọ́ ẹ̀yẹn ọkọ ẹ̀ nìkan ló kàn máa sọ pé because kò vlog fọkẹ kò fẹ́ kó má lọ ní kó má bàa sọ kó tán fóun mo dẹ̀ fẹ́ sọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrìnjọ Elédùmarè ọkọ ẹ̀yẹn ń sìn tí ò bá ti lọ ìdà kó pa tó bá rí kó fẹ́ lọ ìdà kan pa tí ò bá ti jọ òun ló tí ò bá ti jọ ọkọ ẹ̀ lóní gbogbo deal bad game yẹn o ọdún ọkọ ẹ̀ kọ́ lóní kì í ṣe ọkọ ẹ̀ torí Lizzy fúnra rẹ̀ ni wọ́n ti ń sọ pé ó máa ń ṣe gbogbo òṣì yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkọ ẹ̀ kọ́ lóní gbogbo òṣì rádaràdà yẹn ọkọ ẹ̀ náà kọ́ lè máa ó lè ti mọ ọkọ ẹ̀ láti owóde onírin kan lọ jí mọ́tò gbé kan gbé wọnú owóde onírin kan pieces ẹ̀ kan cut ẹ̀ tó pieces that's it gbogbo olówóde onírin yẹn kẹ̀lẹ̀ rèé gbogbo àwọn kí lórúkọ àwọn efele yẹn gbogbo ẹ̀ ni wọ́n máa ń ná torí mo rántí pé ní ọjọ́ kan mọ́tò kan tí mo fún mọ́m sí mi mọ́tò yẹn Mitsubishi Galant kọ́ ni mọ́mì mi ò wá lo mọ́tò yẹn wọ́n wá ní mọ́tò ńlá làwọn fẹ́ mọ́tò yẹn ó ti wá jẹrà mo wájú ilé ṣó ti yé bẹ́ẹ̀ efele àti àbúrò ẹ̀ ló gbé mọ́tò yẹn lọ sówódé ní wọ́n ṣàbáyé wọn mi ò mọ bó ṣe ń ṣá mọ́tò ìjọ yẹn lọ́hùn ṣó ti yé yín bẹ́ẹ̀ ẹ̀yọ wọn lọ ṣá mọ́tò mọ́mì yìí ọjọ́ tó ti ẹ mọ̀ pé wọ́n ní kó máa wà mí ń sìn ṣe ti understand bó ṣe mọ́lé mọ́mì mi tí mọ́mì mi náà ṣe kó sọ́wọ́ ni mò ń sọ mo fẹ́ sọ fún yín tí mọ́mì náà ṣe kó sọ́wọ́ tó wá di o tó wọ́n rà lùgbùn wọn bí ogun wọ́n ti ní tiwọn tẹ́lẹ̀ o ọjọ́ kan ṣe mo wá sí Nàìjíríà mo wá lọ kí mọ́mì mi ṣe mo kàn ti gbé fún mi pé kó máa wà mí as a driver ìyẹn àbúrò ìfẹ́lẹ̀ yẹn tí wàá sì ti gbé fún mi pé kó máa wà mí ṣe ti understand so now èmi fọkàn tọ́ wọn nítorí pé mo believe pé gbogbo ìka yẹn tí wọ́n wá ṣe fún mi tẹ́bi iṣẹ́ ìwà rí létà ni ò mọ̀ pé wọ́n lè ṣe tó má ṣèkà fún ẹ you know ó tiẹ̀ ní sọ̀jẹ́ ó ní gẹ̀ẹ́sì páwọn ni ó tiẹ̀ ní mọ̀ pé wọ́n lè ṣèkà fún ẹ tó máa ń sọ fún ẹ o tún lè máa fọ̀gbọ́n búra pé wọ́n lè ṣe so wọ́n wá dé ọ̀dọ̀ wọ́n á lọ sọ́dọ̀ mọ́mì ìjọ yẹn wọ́n á sọ fún yàn pé mo fẹ́ dọ́dọ̀ mọ́mì mi mo fẹ́ lọ kí mọ́mì pé mo fẹ́ lọ rí wọn ó ní ṣé mọ́mì mi wà ń Jẹ̀bú-Òde mo ní yes mọ́mì mi wà ń Jẹ̀bú-Òde bí tí mo ti ní problem mi pẹ̀lú mọ́mì mi problem wà tẹ́lẹ̀ bọ̀ kò ń ṣe bí relé ṣó ti yé yín ẹ̀yọ́
bí òun ló wá wà mí òun ló wa mọ́tò máa torí pé kéwọ̀ ló gbé sí mi tó fún mi pé kó máa gbé mi káàkiri tí n bá ń lọ ṣe ti understand mọ́tò tó wà níwájú ó wá ní wọ́n ní mọ́tò wọ́n ní mọ́mì ò gbé mọ́tò mọ́mì ò láìkẹ́ so wọ́n ní another mọ́tò kan tí ṣọlá wá gbà lọ́wọ́ wọn gbà yẹn so wọ́n láwọn so efele àti àbúrò ẹ̀ wáìdì ló gbé lọ sówódé onírin náà lọ wọ́n ṣá pàtí mọ́mì sọ fún mi pé wọ́n wá ṣá ni pé wọ́n ti wá gbé lọ sówódé oní wọ́n ti gbé lọ sówó wọ́n tó ẹ̀ lọ sówódé wọ́n máa ṣá wọ́n ṣe wọ́n máa lọ jí mọ́tò ní mọ́tò gbé náà bọ́n ṣe máa ṣá nìyẹn wọ́n gbé mọ́tò ṣé wọ́n fún mi lówó olè group wọn ni àwọn boys àwọn boyfriend wọn máa jọjọ wọn kó wọn sí mọ́tò wọn lọ jalè wọn lórí burúkú this year máa sọ pé a ní no forgiveness ní kingdom torí pé wọ́n fún wọn láṣẹrí àṣírí máa tú ni ṣé mo pé mo sọ lẹ́ẹ̀kan tí n bá ń ṣe nǹkan burúkú láyé mi tó yẹ pé mo ń hide ẹ̀ ni kọ́lọ́run tú mi síta tí n bá ṣe nǹkan burúkú gbogbo yín tẹ̀ ṣe kà fún mi àṣírí yín ò ní gbogbo burúkú tẹ̀ máa ń ṣe tẹ̀ dẹ̀ ṣe wà lórí ẹ̀ títí dòní ọlọ́run ò ní bòyìn tó bá tún bòyìn tó support yín ọlọ́run á tú gbogbo yín láṣìírí yàmá pẹ̀rẹ̀ láṣọ asínwín máa ń ya ọ̀run á tú yín láṣìírí á yà aṣọ yín sọnù so Bísí tú àṣírí ẹ̀ o ti gbọ́ tú àṣírí ẹ̀ dáadáa sọ́gbọ̀n nǹkan tó bá ṣe fún ẹ tó máa ní pé ẹ ti múlẹ̀ o pé wọ́n sọ síta òun kọ̀ọ̀kan tó rí ìsọ̀rọ̀ rẹ̀ ní pé òní sọ̀rọ̀ débù bẹ́ẹ̀ sọ́dọ̀gbẹ́ pátápátá tó bá àfẹ́ tiẹ̀ we forgive you àmọ́ pé kì í ṣe fọ́ tiẹ̀ àwọn èèyàn kọ́kọ́ béèrè lọ́wọ́ mi tẹ́lẹ̀ pé kí ló lọ ṣe lọ́dọ̀ K1 mo ní ṣé wọ́n kọ́ sọ́dọ̀ K1 ni pé kọ́ má dọ́dọ̀ ẹ̀ ni mo kọ́kọ́ béèrè tó nígbà yẹn wọ́n máa blame ẹ ìwọ náà kí ló lọ ṣe láàrin wọn gbogbo wọn pátápátá ni wọ́n wà lórí kíní tó máa àwọn ìyá wọn àti bàbá wọn àtàwọn ọmọ wọn yẹn náà máa béèrè question yẹn lọ́wọ́ ẹ̀ don't be afraid wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ kí ìwọ náà ṣe bẹ́ẹ̀ fún ṣé ìwọ lè tú ọ̀sìn pé Lizzy lè ṣe ẹni àbí ó lè bí pé ṣe bí nǹkan tó ń ṣe wọ́n kàváàsì ẹ̀ náà ni wọ́n dẹ̀ kó sí ẹ lórí ó dẹ̀ wọlé so nobody avoid mistake but say your mind and get out of the nonsense and tó bá dẹ̀ ti kó lábẹ́ nonsense don't go under anybody again stand on your own má jẹ́ kí anybody fi ẹ́ jà mọ́ torí this time around tó bá ní wọ́n máa tún lọ ṣá ẹni kó lọ jẹ́ kó wọ́n lọ gbébọn fún ẹ this time around oh my bad stand on your own compare sílẹ̀ speak for yourself and speak for your children ó ti tán kájíkó kálás tó mọ́ndọ̀là tó mọ́ndọ̀là I like your style Tolu. ẹ jẹ́ ká play kìíní let's play this. mo tiẹ̀ ti rí fídíò tí ó ti sọ̀rọ̀ kábíyèsí mi tí share it I will share it with pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ni mo lè máa fi dé ní kí n máa fi dọ́là I'm going to share it. ní Ògùn state ń sìn àwọn tó Ògùn state yẹn wọ́n ń ṣiṣẹ́ ní olóyè lẹ́nu máa rí gbọ́ tí n bá sọ̀rọ̀ èèyàn ṣe rí máa yẹn kì í ṣe pé bóyá ó ti pẹ́ tí mo ti rí wọn o mo ti rí wọn láti sìn láti tí mo ti rí máa yẹn nígbà tí àtọ́bálẹ̀dẹ́ mo ti rí wọn láti bọ̀ nígbà tí mo gbọ́ pé àwọn ló wà lógùn state mo ní ẹ ti understand ọlọ́run adé máa yọ wọn mo rí wọn mo ti dàgbà ó dá mi lójú pé tó bá jẹ́ ìjọba ìlú òyìnbó ni wọ́n ṣiṣẹ́ fún wọ́n máa fresh yẹn lọ wọ́n ti ṣe iṣẹ́ àwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ yẹn náà wọ́n ní stress wà ní ojú wọn ojú kí lorúkọ mọ́ yẹn o alámùtú kíní kan ẹ̀gbọ́n ṣe ń ṣiṣẹ́ Lagos State Police ọmọ kí lorúkọ ọlọ́pàá ṣé èyí dẹ̀rọ àbí mi ìmọ̀rúkọ Commissioner of Lagos Police Commissioner kìíní yẹn ṣiṣẹ́ ń gba bribe a máa ń sọ fún yín wọ́n máa set yín up wọ́n yẹ set the other guy yẹn up Lagos wọ́n bá ṣe fún yín tán wọ́n bá ṣe kíyàn fún yín tán wọ́n á set yín up ṣó ti yé gbogbo àwọn tó ń bò yẹn wọ́n bá padà rán yín lọ sẹ́wọ̀n ó ti yé yín yẹn ẹ jẹ́ ká play ibi tó ti yìnbọn nínú chat yẹn ẹ má gbàgbé o crime là ń fight o ẹ ti rí o eléyìí ṣe ti rí Lizzy Anjorin yìnbọn lórí live chat àmọ́ bóyá ọkọ ẹ̀ ló yìnbọn yẹn bóyá òun ní bọ̀tí nínú rúùfù ẹ̀ brábẹ́ rúùfù ẹ̀ báyìí náà ti yìnbọn fún ọmọ kékeré tó ṣe nóò apàyàn tà ló ṣe ń dárúkọ alápàtà ẹ̀ mọ̀ pé Lizzy nǹkan ni ó ń dárúkọ alápàtà látànà alápàtà wọ́n ń pa èèyàn tà
ẹ̀yin èèyàn wọ́n ti wá sọ pé ó kẹ́ nìkan alápàtà ó ń pa alápàtà Lizzy ń pa èèyàn ta. ẹ sábọ̀dù ló pe ṣoṣo. ó dúró náà ní ìwọ̀n fáfẹ́ pẹ́. ṣe o kọ́kọ́ dúró ṣé mo pọ̀sẹ̀ ni mo pọ̀sẹ̀. kódà kí wọ́n máa ṣe ìkà bẹ́yẹn ní society kí ló dé ẹ̀yin wo nìyẹn abẹ́ tí wọ́n wèrè ni. ó fọwọ́ gbàyà mi ò ní. ó fọwọ́ gbàyà mi ò ní gbọ́ mi ò ní gbà àfi tán bá hẹ́ gẹ̀ẹ́sẹ̀ ta ló wá gẹ̀ẹ́sẹ̀ sí. ṣẹ́rí bó ṣe wà ọmọ yẹn bí pé wọ́n ti so ọmọ yẹn mọ́lẹ̀ tẹ́lẹ̀ bóyá wọ́n so mọ́ bá tún àmọ́ bí wọ́n so mọ́ ó dẹ̀ pé wọ́n wá wo ìgbà tọ́mọ yẹn wá ti rí pé ó dẹ̀ pé wọ́n fẹ́ pa wọ́n ọmọ yẹn pé no ẹ gbọ́ àmọ́ bóyá wọ́n fọ́ gímọ ni o bóyá gunshot ni o ṣé ti yẹ yín ṣẹ́rí nínú live chat ó wà lórí live chat ni o ní abẹ́ roof ẹ̀ báyìí kí ni ẹ̀ ti ṣẹlẹ̀ òru ọ̀gànjọ́ 1 o'clock few minutes to 1 ló ṣe chat yìí o lóru ni o kì í ṣe lọ́sàn-án up till now wọ́n sọ kọ̀kọ́ sí election dẹ̀ ti ń bọ̀ ń gbà yẹn bó dẹ̀ ṣe tán kò ju few minutes lọ ni wọ́n pè lórí fóònù ló wá gbé fóònù yóò ní òkè sà mò ń bọ̀ ń sìn sà mò ń bọ̀ sà lórí live the same ẹ lọ wo fún tó bá bire ẹni kó gbé fún fídíò yóò máa ti delete àbí kó ti wá nǹkan kan ṣe sí but ibi tá a fẹ́ ń bẹ̀ gọ̀gọ̀ lélẹ̀ ẹ lọ wo end ẹ̀ láti bíbà sí end ẹ̀ yẹn nígbà tí wọ́n ṣe kinní yẹn tán tó ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn tó ti pa ẹni tó fẹ́ tó ṣe nǹkan tó ṣe fún ọmọ yẹn tó ti ṣe tán wọ́n wá pè é ó dẹ̀ ní òkè sà mò ń bọ̀ wọn ò máa ṣe nǹkan kan sí láti gbà yẹn wọn ò máa ṣe nǹkan kan sí Lagos State Lagos Èkó mà ní Lizzy máa gbé Èkó mà ní ló ń gbé o the same pípa èèyàn yìí mi ò fẹ́ dá sí ọ̀rọ̀ àwọn torí mídíà Bobrisky and co ta ni nǹkan tẹ́mi kan fẹ́ béèrè lọ́wọ́ Bobrisky ni pé ta ni godfather Bobrisky gọ́gọ́ torí mo mọ̀ pé K1 ló ń dúró fún níjọ́sí ló lọ ṣe ambassador láti wà tó dẹ̀ ti ń dúró fún yẹn náà òun ló lọ ṣeré fún nígbà yẹn ló pe gbogbo èrò ará Èkó ló pe ìgbà yẹn tó ń ṣeré fún gbogbo àwọn celebrity kún bẹ́ẹ̀ mo rántí ngbà yẹn mo ṣe ṣáàtì kan tí mo rí pé ó máa ń fi Ẹniọlá Badmus ṣe yẹ̀yẹ́ pé Ẹniọlá no get ṣìṣì fọkọ tí mo fi mọ̀ pé K1 nítorí pé K1 máa ń yẹ̀yẹ́ àwọn èèyàn gan ṣé ti yẹ yín mẹ́yẹn adẹ̀ tí mo náà máa bá yín ṣeré just like bí Lizzy ṣe ní group àwọn alájàlẹ̀ connection wickedness and the people ìbá àwọn èèyàn tẹ́ ẹ̀ lè fọkàn sí láyé bí wọ́n ṣe ń pa èèyàn yìí ṣá Nàìjíríà ti bàjẹ́ gan o tí ò bá wọ̀ kán gbé fún ìjọba ológun o torí kò dáa kí n máa sọ yẹn ní nǹkan báyìí torí wọ́n ṣe ń pa èèyàn ti pọ̀ jù pípa èèyàn yẹn ti pọ̀ jù wọ́n ti ń pa èèyàn ta Nàìjíríà wọ́n ń lọ ní last year kọ́ ni àbí 2 years ago náà ni wọ́n rí container tó vessel tó ń lọ láti Nàìjíríà ó máa ń lọ láti Nàìjíríà wọ́n rí bá ó wà nínú news ni o news gbé ni o wọ́n rí vessel tó ń lọ láti Nàìjíríà wọ́n dẹ̀ rí pàtì èèyàn lóríṣiríṣi tó ń kó lọ láti Nàìjíríà lọ sí China pàtì èèyàn orí mídíà ni ó ti tó 2 years báyìí káàkiri pàtì èèyàn ọdún tí wọ́n tó ti ń ṣẹlẹ̀ bí kẹ́kẹ́ máa rìn lẹ́kọ̀ọ́ ńgbà yẹn náà kan sọ pé wọ́n rí àwọn òkú èèyàn lẹ́gbẹ̀ẹ́ títí wọ́n bá ti yọ pàtì wọn fẹ́ yọ lára wọn kan lọ jòkó wọn sẹ́gbẹ̀ẹ́ títì àjàjà àwọn obìnrin
ọmọ kékeré tẹ́ bá rí ọmọ yẹn ẹ máa mọ̀ pé ọmọ kékeré ni ọmọ tí wọ́n rí yẹn o tí nǹkan kan ṣẹlẹ̀ sí ní under rúfù bèbí yìí o wọn ò dẹ̀ sọ nǹkan kan sí ọmọdé ni ọmọ yẹn ò tí lè ju bí teenagers ọmọ yẹn bí minor ọmọ yẹn sì máa jẹ́ but ìgbà tọ́mọ yẹn rí pé bóyá wọ́n so ọmọ yẹn mọ́lẹ̀ ni bóyá ìgbà tọ́mọ yẹn wá rí pé wọ́n ti wá fẹ́ wọ́ òun bí pé wọ́n ti fẹ́ pa òun ló ṣe no wọn ò máa ṣe nǹkan kan sí o Lagos Commissioner of Police àti AIG àti IG wọn ò máa ṣe nǹkan kan sí o instead wọ́n tún sọ pé àwọn ọlọ́pàá kan ń bá lẹ́sì ṣe ọ̀rẹ́ wọn máa gbé gift oríṣiríṣi lọ fún wọn àwọn criminal wọ́n máa kọ́kọ́ gbé àwọn tó bá ti dé sí èkó báyìí táwọn ọ̀rẹ́ bá ti gbọ́lọ́pàá kan wá báyìí àwọn criminal máa kọ́kọ́ lọ máa visit ẹ̀ wọ́n máa kó gift lọ fún wọn ẹ̀yin ọlọ́pàá tán bá tún gbé wá ń sìn anybody wá ti tètè ń wá tó wá ń greet yín láti máa fi wá sọ pé ń fún yín gift ẹ̀ mọ̀ pọ̀ for what ṣé wọ́n náà sì ni ẹ lè gba gift wọn o kẹ́ fi ṣe evidence kẹ́ fi ṣe bí evidence sílẹ̀ fún wọn they are killers àwọn criminal ló máa kọ́kọ́ lọ visit àwọn ọlọ́pàá tán bá kọ́kọ́ wá gbé wá sí Lagos State àwọn commissioner tó bá kọ́kọ́ yàn ní Lagos State báwọn criminal ló máa kọ́kọ́ lọ visit wọn. kódà náà so Bísí ní ìmọ̀kan tó ní ṣandalé ní oníkíní ẹ̀ ń jẹ́ mo kàn ń sọ fún ẹni pé má bu anything ó ti yé bẹ́ẹ̀ yẹn orí pé má bu anything má dẹ̀ bẹ́ anybody ṣiṣẹ́ mọ́ má click pẹ̀lú anybody mọ́ má jẹ́ kán sọ ẹ́ di table table tí wọ́n kàn máa gba ẹ̀ káàkiri ẹlòmíràn tún nà ẹ̀ wọn nobody care for you ọpẹ́lọpẹ́ London government ní wọ́n ti ń bá ẹ ṣe látijọ́ ní wọ́n ti ń tọ́jú ẹ̀ ọ̀hẹ́s bó láyé ẹ̀ bá wà wọ́n yọ ọjọ́ tó lò lọ́sibítù mẹ́yẹn tó ń stitch gbogbo ara ẹ̀ jàtìjàtì àwọn tó tún pè ẹ́ náà tí wọ́n ń bá ẹ ṣe ẹ̀yẹ́ ni wọ́n náà ti stitch ara ẹ̀ gbogbo ara ẹ̀ tí kò rọ̀ kò ní ṣe rí fọkùnrin lóde ọkùnrin fẹ́ ní tó wà cripple ọkùnrin fẹ́ afẹ́jú ọkùnrin èèyàn lè fẹ́ anybody tó bá wù kò mátà ojú àpá yẹn gan ìràwọ̀ ni a máa fi wo nǹkan tó ti go through ni mo sọ fún níjọ́ kan báyìí mo fi ẹsẹ̀ mi wọn pàtí mo kọ́kọ́ ń déètì tèmi àti may so rest in peace mo fi àpáti gbogbo nǹkan tó ń ṣe fún mo fi wọn bàbá ọmọ mi gbà yẹn he was crying and he said ó ní ojú àpá yẹn ó ní ìràwọ̀ ni when I remember gbogbo nǹkan tó ń ṣe fún mi I will now show my leg gbogbo àpá tó wà lára mi you know all those things ó sọ fún mi ó ní ojú àpá ìràwọ̀ ni mẹ́ ojú àpá ẹ̀ ó níràwọ̀ ni in tí mo láti bíjọ́ mẹ́ta ń sin inú Èkó yẹn ó ń bí mi ó lè ṣe rí pé lot of atrocity wà nínú Èkó yẹn wọ́n dẹ̀ ń cover ẹ̀ who are the people covering wọ́n ṣe a lot of things nínú Èkó yẹn àwọn tó dẹ̀ ń ṣe ìkà yẹn ni wọ́n ṣe gbajúmọ̀ àwọn majority àwọn tó ń pa èèyàn jù ní Èkó yẹn àwọn ló ń ṣe gbajúmọ̀ jù. Tani Godfather basically anyway gbogbo àwọn méjèèjì kò sí nǹkan tó kàn mí nínú wọn I'm not speaking for me I'm not speaking about you know I'm still telling you pé èmi kàn hate àwọn tó ti ṣèkà fún mi ni àwọn tó ṣèkà fún mi tí wọ́n dẹ̀ ronú padà I hate them and Lizzy represent them lórí Facebook ńgbà yẹn ní ìṣẹ́ mi ìró màá tó máa fẹ́ gbálẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn a kàn kọjú mọ́ mi ni a kàn bẹ̀rẹ̀ sí ṣépè ni kò dẹ̀ ní ṣépè fún mi a máa ṣépè fọmọ ara ẹ̀ kì í ṣe mi bó ṣe bí àwọn èèyàn náà nìkan máa ṣépè nìyẹn Bísí máa ṣépè o ṣé nísìnyí wọ́n máa fẹ́ kémi I'm not part of them but kò sẹ́ni tó máa sọ̀rọ̀ Lizzy nsìn àbí tó máa ṣe nǹkan kan fún Lizzy tó máa jẹ́ pín kò mí pé mo máa lọ sọ́ndà Bísí o kí wọ́n lọ máa support kí n máa comment síbẹ̀ o mo kàn lè show ẹ̀ kí n comment kí n kàn share tó bá dẹ̀ wù mí after some time tí n bá share gan àbí tí mo ṣé ó ti yé for security reference ni ó ti yé torí báwọn náà ṣe máa ń ṣe nìyẹn bírò èyí tí mo ní mo ń wá nípa tí òní ìrìṣà yẹn ń sìn ó wà lọ́wọ́ mi ṣe ti understand bẹ́ẹ̀ kó má di lọ́dà kó wá sọ pé òun sọ bẹ́ẹ̀ èmi ò kí ń delete video mi ìgbà tí mo lọ sí tó ń sùn mí sí kóòtù níbi báyìí ńgbà yẹn náà ó ti lọ is a past tense wọ́n sọ fún mi wọ́n ní kí n delete video mi wọ́n ní kí n delete ńgbà yẹn ibì kan ti kéwọ̀n gbogbo ọ̀rọ̀ tí mo sọ nípa kéwọ̀n yẹn ṣe ti kí tí ẹ ń ṣe tí mo sọ nípa ẹlòmíì èyí tí mo sọ nípa kéwọ̀n àti ẹnìkan ni wọ́n ní kí n delete ńgbà yẹn ó ti ṣe ṣẹ́ pé mo sọ̀rọ̀ fún yín sìn mọ́tò mi yẹn Efele àti àbúrò ẹ̀ ló lọ ṣá
ní owó dé gbà ìgbà tí wọn ti dá padà sí gáràjì ṣé ti yé mẹ́rin ló lọ ta mọ́tò yẹn dànù wọ́n ṣàbáyé ni ìgbà yẹn náà ṣọ́bẹ̀ pé owó dé onírin náà ni ó sọ pé òun ti rí ìyàwó ọkọ òun yẹn lísì owó dé onírin bí sọ pé gbogbo àwọn tó wà ní owó dé onírin but àwọn olè wọ́n máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn olówó dé onírin dáadáa bẹ́ẹ̀ ni tó bá ti jí mọ́tò gbé báyìí tó máa ń gbé bọ̀ láti Kútọ̀nù wọ́n bá fẹ́ yọ ẹ́ńjìnì ẹ̀ wọ́n á yọ ẹ́ńjìnì wọ́n á gbé míì sí láti Kútọ̀nù wọ́n láti ibẹ̀ yẹn wọ́n á sáré ó ní bẹ́ẹ̀ ni kì í ṣe rọ́. ẹ má bínú mi ò ń fẹ́ dá sọ̀rọ̀ ńgbà mi torí tá a bá ti dá sọ̀rọ̀ báyìí a máa fún wọn ní information kan láti ti release nísìn àwọn tó bá tún jalè lówó dé onírin ṣàyà wọn tó máa já pé lórí burúkú lóbìnrin ẹ̀yin lórí burúkú ẹ̀ tó bá wò tó sọ pé obìnrin tó fẹ́ bọ owó dé onírin jẹ́ akọ̀ ń sọ̀kọ́ tẹ́ ń ṣe náà kí n ṣe gbogbo yín náà ló lè kó tó lè pọ̀ ńbẹ̀ wọ́n máa sáré gbé wọbẹ̀ wọ́n á sáré change ẹ̀ pápápá wọ́n á change nǹkan síra wọn ga náà gbà wá ńbẹ̀ we love her for now I'll come again I don't have time for bullshit I just have a lot of things to do okay so ìyẹn bó ṣe jẹ́ tí bá dẹ̀ eléyìí náà sìn tí bá wò dáadáa ń sìn mo lè delete ẹ̀ kó má bàa rò pé but mo ti jó ńbẹ̀ ti yé mẹ́yìn mo kàn lè jó àwọn tó bá láàgì bí jó yẹn ti yé mẹ́yìn listen purọ́ gan o tó bá ń tẹ̀ ọmọ tó wà lórí Facebook yẹn náà gbà yẹn tó ṣe wá ń support ẹ̀ lónìí tó wá ti ń support ara wọn gbà tó dìde sí ńkọ́ kí lorúkọ ẹ̀ kí lorúkọ Bukky ṣé Bukky Jesse nígbà tí Bukky Jesse máa tẹ̀ sójú ẹ̀ báyìí ó ní tí òfò nìkan ó gbé ìgò fake báyìí tó máa ń kó káàkiri ó gbé síta tó wá break ẹ̀ dànù lórí mídíà báyìí ṣé ti yé ọ̀dọ́ wọn jọ tóra wọn ni gbogbo wọn they are all snitch ṣé ti yé bẹ́ẹ̀ they go after themselves as if kí lẹ̀ ń jà fún kí lẹ̀ ń dù. If you follow Lizzy Anjorin or your wo at your risk ni at what at your risk it's story ni mo sọ nípa Efele yẹn Ṣọlá yẹn mo ti sọ rí Ṣọlá kan tó jẹ́ girlfriend Wàsíù tó bá ń pè lábúrò ẹ̀ fún mi ó ló sọ fún mi ó fẹ́ Efele náà Lizzy kí Lizzy jáde bí ó bá gbogbo wọn pátá ló fẹ́ rí torí ẹ̀ ń gbà yẹn tí mi ò dárúkọ ẹ̀ ló ṣe jáde fún mi ló wá bẹ̀rẹ̀ sí support wọn ó fún wọn support gan a ní tó bá lóun máa faṣọ àṣírí ẹ̀yà màmá gbọ́ ẹni tó bá lóun máa faṣọ àṣírí ẹ̀yà ẹni tó bá lóun máa faṣọ ẹ̀yà Ọlọ́run ló máa ṣe kíní kan fún wọn èmi nìyẹn o ẹ ṣèkà fún mi mi ì sọ pé mo fẹ́ mọ̀ yín you just come to me ẹ kò wá ń ṣe oríṣiríṣi mo dẹ̀ ń sọ̀rọ̀ àwọn èèyàn ni mo ń purọ́ mo dẹ̀ ń tẹnu wọn láti máa sọ dáadáa mo dẹ̀ wá ń tẹnu wọn dáadáa pé nǹkan tó ń ṣe rèé o be careful about Lizzy. Be careful about Lizzy. Láti ìgbà yẹn báyìí tí Lizzy gbé kíní jáde pé Auto-Bola náà gbogbo àwọn kíṣẹ́ ṣe Auto-Bola náà mo lè mí èmi ò béèrè owó lọ́wọ́ Lizzy o mi ì dẹ̀ tọrọ owó rí o ṣé mo pẹ́ nìkan tóun lọ fúnra rẹ̀ lọ bá tó fún 50,000 ó rán ìyá ọmọ yẹn lọ sẹ́wọ̀n ní Nàìjíríà ó pe ọlọ́pàá mú ìyá ọmọ yẹn tán pé ìkan báyìí náà níjẹ́ ó rán ọmọ ó fún ọmọ yẹn ó ló bẹ ọmọ yẹn níṣẹ́ o pé kó jọ o torí èyí tẹ́ ń bẹ èèyàn àtàwọn tó ń bẹ èèyàn yẹn náà tẹ́ bá ti fẹ́ finish àwọn ọmọ yẹn náà ẹ finish àwọn tó ń bẹ wọ́n iṣẹ́ náà bẹ́ẹ̀ ni tẹ́ bá ti finish Lizzy ẹ finish gbogbo àwọn supporter club ẹ àti gbogbo wọn bẹ́ẹ̀ ni strike the head and gbogbo àwọn olóṣì okù wọn máa sádànù break the head and the serpent will surely bite you. 50,000 ló fún ọmọ yẹn wọ́n mú ìyá ọmọ yẹn sẹ́wọ̀n ní Nàìjíríà wọ́n ti ìyá ọmọ yẹn ìwúdẹ̀ ló lọ bá wọn ló máa béèrè lọ́wọ́ wọn pé kán jọ kán help wọn because ó ti lọ close máwọn ọlọ́pàá bíi pé kó lọ fìdí gba máàg kó máa ṣe bí èèyàn gidi fún wọn kán lọ fún wọn gift tí ò dénú wọn àwọn criminals. ọmọ kan bọ̀bọ̀ kan tí mo dárúkọ yíyan tí mo lọ́mọ Ìjẹ̀bú ni tí mo ló ń talẹ̀kùn tí mo ní dìbànjì tí mo ló wà lọ́mọ ẹ̀yìn Wàsíù náà nìyẹn wọ́n tẹ̀lé Wàsíù yẹn gbogbo ìyá ayé ló ti jẹ bàbá rí gèlè fìlà ẹ̀ báyìí ó joyè òun náà joyè àwọn fìlà AliExpress tó máa ń ṣàyẹn òun náà ni ẹ bá rí lórí mídíà báyìí máa rí pé yàn gidi ni wọn. ó sọ ó ní ìgbà tí lady kan báyìí tó jẹ́ commissioner of Lagos State ńgbà yẹn police commissioner pé lórúkọ mi fẹ́ dárúkọ ẹ̀ orúkọ ẹ̀ parí pẹ̀lú lady kò pọ̀ báyìí pretty lady báyìí yẹn ti dárúkọ ẹ̀ Badmus ló parí ẹ̀ nígbà tó wà ní Lagos State báyìí ó sọ bí ó ṣe gbogbo tó bá ti bá báyìí ó máa lọ ra gift fún nǹkan tó ń rà fún ó máa lọ fún wọn gift
wọ́n máa fún wọn gift ṣé rọmọ pa wọ́n lọ fún wọn gift so tó bá ti lè commit offence kan kò tí wọ́n ṣe níbẹ̀ máa ti pe DPO máa ní kan cancel ẹ̀ nǹkan tó ń ṣe nìyẹn they should not be giving these people gifts àmì anybody bá ti ń gbé gift wèrè wá somebody lè fún ẹ ní gift tó bá jẹ́ pé bóyá kì í ṣe pé bóyá wọ́n máa ẹ tiye o mọ̀yàn rí báyìí wọ́n kàn gbé wá as a commissioner ó bẹ̀rẹ̀ sí wá gbé gift wá criminal ni ibi báyìí wọ́n ń gba gift wọ́n ń gba bribe lọ́wọ́ èèyàn ọdún wọn break protocol lórí ọ̀rọ̀ mi kan wọ́n ń gba gift criminal ò gbúdọ̀ ṣọlọ́pàá criminal ibi báyìí wọ́n máa lọ ṣe gbogbo they will check your background you must know ò gbúdọ̀ ní crime lọ́wọ́ tó bá ti ní crime tẹ́nìkan bá ń ṣe criminal nínú tó jẹ́ criminal nínú family ẹ̀ they won't allow you to be a police in Canada here that's their law but Nigeria police criminal will be working with the police no be juju be that what ó máa gbé wọn gbà tó tún yá nígbà yẹn ó tún máa sọ pé ẹnìkan nínú wọn ó tún fẹ́ ṣe lé wọ́n tún kó lẹ́kùn lọ fún mo wá wí gbà ṣé wọ́n ń béèrè ní oníwọ̀n ọ̀bèrè wọ́n máa gbúdọ̀ lọ bá wọn ni tó sódà tó bá ti lọ bá wọn tó bá ti ní problem ìyẹn náà ò ní kọ̀ fún wọn wọ́n máa support wọn don't forgive Bísí o gbúdọ̀ forgive tó bá bú ẹ bú dáadáa ó lè má lérò tó má jẹ́ kó ń fi yẹn wò má jẹ́ kó àwọn supporter ẹ̀ àwọn criminal wọ́n pọ̀ lẹ́yìn ẹ̀ gan wọ́n pọ̀ lẹ́yìn Lizzy gan any politician tó bá tẹ̀lé criminal ni any politician tó bá ṣiṣẹ́ fún read my lips is either he or she criminal ni ẹ̀dá bẹ́ẹ̀ ṣíkè náà má jẹ́ kẹ́rọ ẹ̀ má jẹ́ kó ní intimidate ẹ̀ sọ gbogbo nǹkan tó bá fẹ́ sọ tó bá bú ẹ tiẹ̀ padà kò jù ẹ lọ mo mọ̀ nǹkan tí Bísí máa ń pè Lizzy mọ́mì mi ló máa ń pè oògùn yẹn wọlé gan o wọ́n tún lè ní kí babaláwo tó bá ní kó bá Bísí sọ̀rọ̀ babaláwo yẹn sọ pé ṣé ó rí ẹni tó ń bá ṣe yẹn o gbọ́dọ̀ yájú sí o mọ́mì ẹni kó máa pè o torí bó ṣe wà yẹn ó strong gan wọ́n kàn kò sí lórí ni so that kò ní lè sọ̀rọ̀ jáde ìkan nínú àwọn boys yẹn níjọ́ kan báyìí tí kan wá tó lóun fẹ́ rojọ́ mo ti let go but I'm just telling you kó lè mọ nǹkan pé nǹkan tó tọ́ ni mò ń sọ ó lóun fẹ́ rojọ́ k1 fún mi o ó lóun fẹ́ tú àṣírí kan fún mi ó ní bọ̀ kóun tó tú àṣírí yẹn fún mi o ó ní màá kọ́kọ́ búra fóun mo ní èmi ó ní ẹ̀ mo ní kí ni màá fi búra ó bá gbé Quran jáde mo lémi kémi fi Quran búra pé kí ni pé gbogbo ọ̀rọ̀ tóun bá mi sọ níbí àti tó bá máa jáde lẹ́yìn ẹ̀ pé mi ò ní sọ fún àwọn èèyàn ní anywhere mo ní mi ní sọ fún yàn bọ́ níbọ̀ mi ì fi Quran kankan búra ó ní mo ṣọ́ ó ní ẹ̀ ó lè dẹni ó fẹ́ wá jà mí ló lè tún ni òun náà tó fẹ́ jalè ní o ṣùgbọ́n bó ṣe fẹ́ jalè yẹn ó gbúdọ̀ sọ̀rọ̀ ẹnìkan báàdì ẹnìkan tó yẹ pé ìyẹn náà ti ṣẹ̀ṣẹ̀ ó gbúdọ̀ bà ìyẹn jẹ́ dáadáa gúrùpù àwọn tó dẹ̀ fẹ́ jalè ńgbà yẹn gúrùpù àwọn pàṣọ ni ẹni tó fẹ́ jalè tó wá jalè nígbà yẹn òun ni aláwìyé òun ni nígbà yẹn aláwìyé sàmà aláwìyé tó ń kọ ni aláwìyé ni nígbà yẹn ó kọ́lé sàmà kó kọ́lé ó máa ń kọ́ àwọn èèyàn lọ sí àjì wọ́n máa kó èèyàn lọ sí àjì náà ni wọ́n gbé drug wọ́n gbóbi wọ́n kórógbó wọ́n kó ẹrù ẹsibítì sápò àwọn èèyàn lọ sí Saudi yes wọ́n kó obì gbogbo nǹkan tí wọ́n ní wọn contraband tí wọ́n ní wọn rí ní Saudi yẹn wọ́n kó sára gbogbo àwọn tó bá ló ń lọ fún wọn wọ́n kó síbẹ̀ wọ́n bá débẹ̀ wọ́n gbà lọ́wọ́ aláwìyé òun ni ó sọ fún mi ó ní kí n fi báìbù búra tó bá jẹ́ pé mo tí ìbá jẹ́ pé mo gbọ́n dáadáa wọ́n ti fi ọ̀tá mi ṣògùn owó Nàìjíríà ó mọ̀ wọ́n rí o inú ilé mi ló ti wá bá mi o bó ṣe kúrò níjọ́ ẹ̀ ọ̀rọ̀ yẹn mo sọ pẹ̀lú ọ̀rọ̀ bó ṣe kúrò lọ́dọ̀ mi níjọ́ ẹ̀ ó lọ sọ́dọ̀ ó yà sílé sáríà ibi tí Bísọ́lá ń gbé mà nígbà tó yá wá lọ ó ní máa ṣe oore fún àwọn arúgbó oore tó máa ní kẹ́ máa ṣe lórí mídíà ẹ̀ náà ó lè ní ìjọba Nàìjíríà ló yẹ kó máa ṣe àwọn oore wọ̀nyẹn àbí kó máa fún yín ní allocation máa fi ṣe látàpọ̀ ìjọba ó ní àwọn ìyá arúgbó kan pé wọ́n nídìí aṣọ ó ní about 200 ń bá kó Ankara bí 100 and something pieces báyìí mo ń ta Ankara ní ṣọ́ọ̀bù mi mo dẹ̀ tún ta lace ń bá kó Ankara
àti báàgì ó ṣà ní kí n fi gbogbo báàgì ẹ mọ̀ a máa ní báàgì tó ń tẹ orúkọ sí ìmọ̀ mo ṣà kó sí mo tó wá kó sínú box àwọn box tí mo kó sí fine boxes nígbà tó ń bá ṣe tán ṣé ní gbogbo aṣọ tí mo fún yẹn àkàrà tí mo fún gbà yẹn lélẹ́ náà ń tàkàrà kò wọ́n bíi bóyá one something ṣe mo bíi àkàrà wọn yẹn lélẹ́ làkàrà yẹn ṣá ní ìdí ìrántí mọ́ mo ṣà kó fún bíi 200 lórí wọ́n jẹ̀bọ̀ mo kó bíi one something fún nínú àkàrà yẹn so nígbà tó wá ṣe tán èmi mo fún níyẹn mo dáàṣì pé ó fẹ́ lọ fún ìyá arúgbó òun dẹ̀ fẹ́ ṣe program ni ó fẹ́ ṣe nígbà àwẹ̀ ó fẹ́ ṣe kí ni wọ́n máa ń ṣe àdúrà tó máa ń ṣe nígbà àwẹ̀ yẹn òun ló fẹ́ ṣe so nígbà tí mo kó fún ó máa lọ fún gbogbo àwọn tó ń nọṣẹ́ yẹn sí tó ní kó wá bá mi pé máa ṣe yẹn fún ó máa lọ fún wọn ní settlement ó lè fáwọn ẹlòmíín á lọ sọ́dọ̀ wọn á fún wọn láǹkàrà 20 á fẹ́lẹ́ tó bá jẹ́yàn méjì lówó nọṣẹ́ yẹn fún á fún á pín tó bá gba àǹkàrà 150 lọ́wọ́ mi á mú 50 jáde á mú 100 ṣé ti yé ó máa san tó bá ṣiṣẹ́ yẹn bó ṣe máa ń pín ni so ohun tó wá ṣe tó dùn mí jù bó ṣe wá wọnú ṣọ́ọ̀bù mi ni bó ṣe ṣa àwọn léèsì ni ó ṣa àwọn kí lórúkọ léèsì ọkùnrin ó ṣa léèsì obìnrin ó ṣàṣà wá ló máa transfer owó fún mi ìyẹn ọ̀tọ̀ ni ó pò fún rà lẹ́yìn tí mo fún ní nǹkan tí mo dáṣe ẹ̀ tó ní wọ́n fẹ́ ṣe àwẹ̀ tí mo fún pé kọ́ ló fẹ́ lọ pin nígbà àwẹ̀ lẹ́yìn tó ṣe yẹn tán ó wá mú wá ṣa léèsì tó ṣà ní ṣọ́ọ̀bù yẹn àti boxes tí alóòdù àwọn ọjà aṣọ wọ̀nyẹn sí tó kó lọ tó lò máa wúwa fún òun ló dùn mí tí má fún ẹ ní nǹkan kódà kó wọ́ọ̀tì mílíọ̀n kí wá má ní 1 million lọ́wọ́ kó wọ́ọ̀tì 10 million kí má ní 1 million lọ́wọ́ mo ti dá àṣẹ mo ti bírí pé mo dá àṣẹ ṣé ti yé bẹ́yẹn ní ilẹ̀ nítorọ help lọ́wọ́ ẹ̀ bọ́ tó bá wá jà mí ló lè 10,000 10,000 yẹn mo lè fi ṣe ìpè bàbá ìpè fún ẹ because my yes is my yes my no is my no léèsì tó wá ṣàyẹn tó ní òun fẹ́ ra ilé fún ìyàwó òun fẹ́ ra ilé fún ó tún pé ìyàwó ẹ̀ nínú ṣọ́ọ̀bù níjọ́ yẹn òun fẹ́ ra ilé fún ara òun máa transfer owó nísìn kò transfer kọ́bọ̀ ó tún wá darí mi ó tún wá fẹ́ download mi fún ọ̀dọ̀ àfáà kan tó máa ń bẹ́rí ṣe rí ní Èkó yẹn ṣe rí ní Èkó yẹn ọlọ́pàá Èkó àti gọ́vnà Èkó ẹ má protect crime torí pé tẹ bá kó power ọwọ́ mo rántí ní Ondo State deputy governor Ondo State nígbà yẹn ọmọ ajagun náà ni wọn deputy governor Ondo State nígbà ayé mímíkò deputy governor ọmọlé bàbá mi ni ọmọ ẹ̀ kan bó ṣe kúrò lórí Yorùbá kò tí ì pé 3 months àbí ó pé 3 months àwọn tó ń pààyàn tó máa fi ń ṣòwò yẹn wọ́n fi first daughter ẹ̀ fi ṣòwò ní Àkùngbá ọmọ tó náà fi ṣògùn owó nígbà yẹn tó sọ pé ọmọ deputy governor of former deputy governor of Ondo State ọmọ former deputy governor of Ondo State ni because àwọn crime tí wọ́n fight them it show them pepper ọmọ yẹn àwọn yẹn wọ́n sọ pé bó ṣe lówó tó ṣé kò lè jẹ́ káwọn ọmọ ẹ̀ lọ school abroad ni why must you be sending your children to abroad when you have school in Nigeria fight the crime and let the country be free. Mo kàn sọ fún yín ni o Governor Sanwo-Olu náà bí obìnrin ó dẹ̀ bí ọmọ àgbàdo àbúrú fọmọ wọn but they must not cover all these evil people so that kò ní bounce back lórí ọmọ wọn lọ́la ẹni yẹn kò ṣàmọ̀ bí tó ẹfẹ́ mẹ́ta tẹ̀lé ọmọ yín gbogbo bí tó fẹ́ lọ ni Aunty Bola yes ṣé fẹ́ máa tẹ̀lé ọmọ yín gbogbo bí tó bá lọ ni former governor deputy governor of Ondo State ṣé rò mo pa ni former governor yìí bá tí wọ́n disturb ayé mi gan wọ́n ní kí lọ rí wọ́n lé wọ́n náà máa wá níjẹ́ ìwọ̀n ọ̀dẹ̀ tí wọ́n wá lé ilé ẹ̀ òjìnà sílé current ilé bọ̀bọ̀ yẹn mo ní ilé bọ̀bọ̀ yẹn ilé deputy governor kò jìnà síbi tó ibi ilé tó lọ kọ́lé sí ọ̀nà agbó mọ̀ wú bẹ́ẹ̀ ṣe bí mi yẹ̀ wọn kò dé mo lọ lé wọn náà ńgbà tí wọ́n àwọn ará Èkó yìí tí gbogbo wọn disturb mi tí wà sí disturb mi I was looking for everybody to say me I was going up and down ṣé mo kúrò ní kò kúrò mẹ́ kò ju 3 months lọ wọ́n fọmọ ìṣògùn owó àwọn ọmọ yahoo àwọn ọmọ tó pààyàn àwọn pààyàn apàdán wọ́n ṣé wọ́n fi ọmọ deputy governor of Ondo State ṣé wọ́n fi ṣògùn owó be careful we are shouting today we run away God save us but wọ́n yìí náwó lọ síbà ọ̀dọ̀ bàbá mú mi wọ́n pa á síbẹ̀ à ń sọ fún yín this is not good ìgbà ayé ológun kò rí bí eléyìí kò tó yìí wọ́n ti pa wọ́n tó bá ti pa wọ́n tó ti sẹ́ wọn pọ́pọ́pọ́ wọn. tí n bá sọ̀rọ̀ kìíní sìn wọ́n máa ní pé kìíní kan mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ ni
If you want me to say it now, I will talk. I don't want to talk because I don't want to talk. When be very sorrow. Lagos State, ẹ ṣiṣẹ́, ẹ jẹ́ káwọn ọlọ́pàá yín ṣiṣẹ́. Ẹ̀yin ọlọ́pàá Lagos State. I dey sorry for you. If I want you, you don't take her. If they come for you, now so we go dey look. If you cover the criminal, if they now send you to prison, you go ojú ẹ máa já o. Tó bá gbọ́ pé ojú wọn á já. Ojú wọn á já. Níjọ́ sí mo gbọ́ pé nísìn náà lóun lọ sọ́fíìsì gọ́fúnà Sanwó-Olú kí ló lọ ṣe? Kí ló lọ ṣe? Àwọn criminal kí ni wọ́n wá? What are they looking for? Bísí má gbàṣá sọ gbogbo àṣírí wọn àwọn jálàjálẹ̀. Ẹ bá bú mi. Ẹ bá bú mi kò lè dùn mí o. Àbó ti dùn mí rí ni. We know the tó bá bú mi ṣé ó kàn mí ni. Kò kàn mí náà. Kò dáná kí èèyàn máa ṣèkà fún àwọn ọmọlọmọ àwọn ẹlẹ́ṣẹ̀ wọn ń pa èèyàn ṣeré bẹ́ẹ̀ ní Nàìjíríà. Ẹ fẹ́ kí n fojú ẹ ṣe. Àwọn èèyàn ń sìn wọ́n kàn tán èèyàn torí pé wọ́n fẹ́ gba fóònù tí ò tiẹ̀ wọ́ọ̀tì lọ́wọ́ ẹ̀ tí ò lè rí tàbí 70,000 50,000 á dẹ̀ mú odidi èèyàn á dẹ̀ pa sọnù. Tẹ́ bá ti ń lọ sí ìlú òyìnbó ẹ bá ti gbọ́ pé èèyàn kan from Ogun State tó bá ti kó Ogun State ibẹ̀ origin tí o bá sọ pé I collect my visa and my passport from Ogun State you can see but tó bá ti ń lọ bọ́n ti sọ pé I'm from Ogun State especially from where in Ogun State from Ìjẹ̀bú like this ẹ máa wojú wọn dáadáa ní airport ó ti yé ó dànù ẹnìkan tó tẹ̀ sọ pé òun fẹ́ ṣe America and Canada visa orí live chat jẹun ní live chat mo ti fẹ́ bá sọ̀rọ̀ kò sí àyè fúnra dáadáa mo fẹ́ sọ fún ni tó bá ń wò mí go to website Canada website ṣó ti yé go and lọ tó bá ti lọ bẹ̀ gbogbo direction máa wà ń bẹ̀ ó ti yé so mi ò kì í ṣe visa mi ò kì í ṣe immigration ó ti yé bí ṣe wà mi fẹ́ wàhálà Nàìjíríà I don't want them problem. Ẹ jẹ́ kó fight crime in Lagos State. Ẹ jẹ́ kó fight crime in Lagos State. Ẹ jẹ́ kó fight crime in Lagos State. Yes. Ẹ jẹ́ kó fight crime in Lagos State. Ẹ wo irú ọ̀rọ̀ burúkú tí wọ́n pamọ́ èmi níbí báyìí mo jẹ stupid and bastard ìyà lọ́wọ́ àwọn lọ́wọ́ irọ́ yẹn ọpẹ́lọpẹ́ lóun má jẹ́ lóun ò ní jẹ́ kí mi dàpọ̀ mọ́ àwọn criminal. Listen àjọ tó yẹ kóun ló bẹ̀yìn wá bá mi despite pé ńgbà yẹn you know ó dẹ̀ pariwo mọ́ mi bó ṣe ń sọ bó ṣe máa lẹ́yìn tèrè bó bá ṣe ń lẹ́yìn tèrè ó la àṣẹ lẹ́nu ni o ṣẹ́rí tó bá ti ń sọ̀rọ̀ báyìí ẹ má rí kì í ṣe pé ó dédé ńlá kì í ṣe pé ó kàn láì tẹ̀ báyìí ṣé mo pé tètè èèyàn bá gbé ọ̀tọ̀ ni á kàn sí bẹ́ẹ̀ ètè àṣẹ ló ń fi ń là ọ̀dọ́ kéwọ̀ mo ti rí kinní yẹn tó bá ti sí bíbáyìí fún un ṣó ti yé á máa fẹnu kàn àṣẹ yẹn ẹ lọ wo ìmísìn kò sí nǹkan kan tó ń sin síbí bọ̀tẹ́ bá wo abẹ́ ẹnu ẹ̀ wọ́n á ti sin bíbá ìfun wọ́n á sin báyìí bíi mẹ́ta abẹ́ ọkàn á tóbi ẹ lọ máa wò ó tẹ́ bá wò ó dáadáa ẹ máa mọ̀ pé lísì ní àfi tó bá yẹ kó ń fi máa rí kéèbù torí ẹ̀ tó bá ti ń sọ̀rọ̀ máa ṣe báyìí àṣẹ ni ó
ó fẹ́ máa pàṣẹ mọ́nàmọ́ná fún yín ó fẹ́ máa pàṣẹ fún yín ó máa ń pàṣẹ ni. kì í ṣe rọ Ondo state governor wọ́n pa vice governor wọ́n dẹ̀ pa ọmọ ẹ̀ nígbà tó kò tí ì pé ṣó pé 3 months ó kò lórí oyè tí wọ́n pa ọmọ ẹ̀ tán tí àwọn tó ń pààyàn ní Ondo state wọ́n pa ọmọ ẹ̀ wọ́n fi ṣògùn owó ọmọ tó ń pa yẹn bí ẹ̀jẹ̀ mi tó bá jẹ́ pé ó lo sunday mu wa Ajagunna ló máa lò ẹ lọ bèrè vice governor of Ondo state yẹn ó kọ́lé sọ́nà àwọn agbó mo wá lọ sọ́dọ̀ wọn nígbà tí mo tó ní kí n máa bẹ kéwọn káàkiri àbí mo kúrò ni gbogbo àwọn family tí mi ò tiẹ̀ dọ́dọ̀ wọn tí mi ò tiẹ̀ mọ̀ gbà yẹn tó jẹ́ gbogbo pátá ni wọ́n ní kí n máa wá káàkiri tá a máa abẹ̀wọ̀n bẹ̀rẹ̀ kí ni mo ṣe fún wọn wọ́n kàn gbà mí wọ́n kàn fẹ́ bá gbogbo nǹkan mi jẹ́ kàn fi ṣe kà wọ́n ṣe kà wọ́n dẹ̀ fẹ́ sọ wọ́n fẹ́ ẹ jẹ́ n sọ fún yín ọ̀rọ̀ tá à ń sọ lónìí tẹ́ ẹ̀ bá gbọ́ ẹ máa rí i pé wọ́n máa sọ gbogbo wọ́n máa sọ pé ẹ Nàìjíríà yẹn ò láìka àwọn ọmọ tó da àwọn burúkú náà máa ń láì wọ́n kàn fẹ́ sọ everybody di wicked ni ìwọ tó bá wá jẹ́ èèyàn tó wicked tó dẹ̀ ṣara wọn wọ́n máa lé yín dànù sókèrè in fact ní tó bá invest owó ẹ̀ tó bá fowó ẹ̀ ṣe sí àárín wọn á wá rùn sí ẹ because they will trouble you ìwọ ò ní choice than to give up that's it. Oh, ní church wọ́n frustrate ayé ẹ they are doing that purposely and deliberately gbogbo ìgbà tó ń fẹ́ jà ìjà tó ń fẹ́ jà níjọ́sí Lizzy Anjorin ló ṣe máa sọ tó bá dogun kó dogun tó bá dìjà kó dìjà a máa jagun ni ẹ gbọ́ ní èdè tó ń pè lẹ́nu jọ́ mẹ́ta tó bá dogun kó dogun tó bá dìjà kó dìjà ó ti yé a máa ṣàṣọ he is looking for war because ní tó bá ti ń jagun yẹn làwọn máa ti jáde pápápápápá wọ́n lọ attack Shoprite attack báǹkì attack gbogbo ilé wọ́n níbọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n lọ jalè yẹn ló máa jẹ́ kán lówó so they want problem. The moment they are giving people problem, when you are facing trouble, they be getting money. They quickly want to need àwọn target bí tán lọ. Wọ́n sáré target bí tán. Be careful. Bye for now.